Ladies and gentlemen, the national anthem of the newly formed Idiroro nation. Alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Àmín wa alaikum salam wa rahmatullahi ta'ala wa barakatuh. Mo kí wa ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé níbikíbi tí ọwọ́jà ètò yìí bá dé. Mo kí wa ní kíkí ọlá, mo kí wa ní kíkí ọlá. Mo kí wa ní kíkí tí a máa kíra wa níjọ́ ìgbéǹde àlùkìyámọ̀ pé àlàáfíà Ọlọ́run bá kó máa bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa, orí ajẹ́njẹ́ tán Ọlọ́run fi ṣe kòńgẹ́ nìkọ̀ọ̀kan wa. Mo kí àwa mùsùlùmí káàkiri gbárígun àgbáláyé, bẹ́ẹ̀ ni mo kí àwọn kìrìsìtẹ́nì náà káàkiri àgbáláyé. Mo dẹ̀ kí ẹ̀yin oníṣẹ̀ṣe náà kú, mo kí káàkiri àgbáláyé. Gbogbo ẹ̀yin tí ẹ ti ń darapọ̀ mọ́ mi, mo kí yín, mo kí yín. A kú ètò àná, a kú bí gbogbo ẹ̀ ṣe lọ, a kú fọmọ ènìyàn ṣe, a kú jọmọ akin, a kú bá a ṣe bẹ̀rù èèyàn tó ṣe pé Ọlọ́run ọba nìkan ṣoṣo la bẹ̀rù, a kú bá a ṣe wá ẹlòmíràn ní olùgbẹ́kẹ̀lé yàtọ̀ sọ́lọ́run ọba Allah, a kú bá a ṣe nígbàgbọ́ nínú ọmọ èèyàn tọ́lọ́run ọba dá ju Ọlọ́run ọba tó ní wá lọ, a kú bá a ṣe ní ìgbàgbọ́ sí èèyàn tí Ọlọ́run ọba dá ju ẹni tí ó dá ènìyàn lọ. A kí wa alùwà lógo ẹnu. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ pè sí orí ètò lánàá, làákàyè yín ò ní jọba. Bẹ́ẹ̀ ni mo kí gbogbo ẹ̀yin tó ṣe pé ẹ sọ̀rọ̀, ẹ kọ́mẹ́ǹtì burúkú, làákàyè tí yín ò ní jọba o. Àdúrà mi ni pé kò ní pẹ́ kó tó yé yín. Àkọ́kọ́ ọ̀rọ̀ mi mo máa ń sọ, mo ní anybody tó bá fẹ́ gbọ́ mi, ẹ máa fi ti Yorùbá gbọ́ ọ̀rọ̀ mi, a lè yé yín yékéyéké. Tá a bá ti ń fi etí mi gbọ́ ọ̀rọ̀ mi, kò lè yé yín o. Ok, ẹ jẹ́ kí n táìpù ẹ̀ jáde. Wọ́n béèrè nọ́mbà tán lè pè sí. Tí ẹ bá ti ń fi etí èdè titi wa gbọ́ mi, ó máa yé yín. Ètò mi tí mò ń ṣe, ètò mi ò dá lórí pé ká tàbùkù ẹ̀sìn kankan.
ètò mi ò dẹ̀ dúró lórí pé ká condemn ẹ̀sìn kankan. Ètò mi ò dá lórí pé ká má ṣẹ̀sìn kankan. Ètò mi ò dẹ̀ dá lórí pé mò ń condemn àfà. Mo kí ẹ̀yin àfà àlùbáríkà nílẹ̀ Yorùbá nítorí pé kí ni wọ́n nínú kòkò funfun lẹ̀kọ́ inú kòkò dúdú lẹ̀kọ́ funfun ti jáde. Bí olubi tó ń pọnmọ́re balùwẹ̀ ṣe wà nínú Islam nílẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ náà lolubi tó ń pọnmọ́re balùwẹ̀ lọ́wẹ̀ ló wà nínú Kristẹni nílẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ náà lolubi tó ń pọnmọ́re balùwẹ̀ lọ́wẹ̀ ló wà nínú ìṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá. Tí a bá wá ń sọ pé àwọn àfà mo máa ń yọ kò mú òkú ẹ̀ pé kì í ṣe gbogbo àfà o, nítorí pé àwọn ẹni Ọlọ́run wà tí wọ́n dúró pé lẹ́yìn Ọlọ́run kò sí nǹkan kan. Àwọn ẹni àlùbáríkà wà lórí ilẹ̀ tí wọ́n dúró pé sẹ́ ẹ̀sìn Islam the religion of peace ni. Àwọn ẹni àlùbáríkà wà nínú Islam tí wọ́n sọ wípé sẹ́ àníran àwọn kò ní parun. Àwọn ẹni àlùbáríkà wà nínú Islam tó ṣe wípé wọ́n ń fi ìfẹ́ hàn sọmọdé àtàgbà. Bí kálukú ibi tí kálukú bá rìn mọ́ ló máa ibi tí kálukú bá jáde mọ́ ló máa ríran mọ́. Bẹ́ẹ̀ náà ló ṣe wà nínú Kristẹni àtàwọn oníṣẹ̀ṣe. Tí a bá wá ń sọ̀rọ̀, gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ ò bá yé, ẹ bá béèrè tọ́sọ́nà lọ́dọ̀ adániwáyé pé ọmọbìnrin tó ń sọ̀rọ̀ yìí ẹ lọ ṣèwádìí. Ẹ ṣàdúrà nítorí ti tèmi, ẹ bẹ̀ Ọlọ́run k'Ọlọ́run fi yé yín, k'Ọlọ́run fi ohun tí ò hàn sí yín tí ò yé yín k'Ọlọ́run fi yé yín nípa ọ̀rọ̀ ti tèmi. Nítorí pé lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn Kristẹni ló ń lò, àwọn oníṣẹ̀ṣe ló ń lò. Kùránì dẹ̀ ti sọ fún wa pé apá kan àbá dídá ẹ̀ṣẹ̀ ni. Bíbélì tún sọ fún wa pé ẹ wádìí ohun gbogbo dájú káàdì yìí tó ń ṣòdodo mú. Àwọn bàbá wa wá bọ̀ nínú àdìtì tiwọn náà pé ẹyẹ mọ̀mú ló mú. Tọmọdé ò bá mẹ́wẹ́ tí ò mọ̀wé, à jẹ́wẹ́ sọ́wọ́ ọ̀tún, à jẹ́ òwe sọ́wọ́ òsì, à wá fi hàn. Gbogbo ẹ̀yin àfáà tí ẹ̀ ń pè mí tó ṣe wípé ìmọ̀ tẹ́ ẹ ní, òye yín tẹ́ ẹ ní, làákàyè tẹ́ ẹ ní, ẹ kì í fi gbọ́ ọ̀rọ̀ mi yé. Ẹ kì í fi gbọ́ ọ̀rọ̀ mi yé. Ìmí ìdẹ̀wà tó ṣe pé ó gbọ́ ọ̀rọ̀ mi yé, bò ń wò pé ṣó wá yẹ kó jẹ́ léyìí. Ṣóbìnrin ló máa sọrú eléyìí fáwọn. Ìwọ tí wá gbàgbé pé ní tọ́lọ́run bá dániwáyé bá fẹ́, òun ló ń pè dá sọ̀rọ̀. Ìyí tẹ́mi gan ń ṣe lọ lọ́wọ́lọ́wọ́ ó kọjá òye mi, tó rọ́lọ́run bá ní ètò Ọlọ́run ni. Kò sẹ́ni tó lè sọ pé bí tí mo délé ni o mímọ̀ ṣe tòun ni láyé, ọba kò ṣẹ̀yìn adániwáyé. Tá a bá wá ń tara wa jí tí à ń ṣíra wa létí ní gbogbo kíbi tá a ti sọnù, tíran Yorùbá ti sọnù, tó ṣe pé a sọnù láàrin ìṣẹ́jú kan, tó ṣe pé àti ẹ̀ríra wa pé ìran kan ni wá, tó ṣe pé ìran Yorùbá àríra wa pé ológo ni wá, tó ṣe pé ìran Yorùbá àti ríra wa nírìí pé ọmọ ẹ̀yìn èrò ẹ̀yìn ni wá. Tọ́ba adániwáyé bá wá gbé wa dìde pé ẹ máa tàn mọ́lẹ̀ sí. Èmi tí mò ń sọ̀rọ̀ àmì Muslim ni mí, Mùsùlùmí ni mí, mi belong sí díìnì kankan, mo sọ mò ń tẹnu mọ́. Ọ̀pọ̀lọpọ̀ àfáà ló máa ń pè mí díìnì wo lẹ́wà. Ọ̀pọ̀lọpọ̀ máa ń béèrè lọ́wọ́ mi pé díìnì wo ni mo wà. Ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ Islam nílẹ̀ Yorùbá ni pé bó o bá ti belong sínú society kan, ò ń ṣe Islam. Tó o bá ti belong sí ẹ̀yìn àfáà kan, ò ń ṣe ní ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Tó o bá ti belong pé ìjọba yìí ló ń ṣe, wọn ò ní rí ẹ as a person ẹni tó ń sin Ọlọ́run. Ọlọ́run dẹ̀ ti sọ fún wa pé ẹ pè mí, mo máa ń jẹ́ pé olùpèpè lásìkò tó bá pè. Ó ní òun súnmọ́ wájú ká ṣọ́run wa lọ.
kò dìgbà tí ń bá lọ tẹ́rí mi sọ́dọ̀ àfáà kan kí n tó ké pọ̀ Ọlọ́run ọba tó ní mi kò dìgbà tí ń bá sọ pé ká àfáà kan wá jókòó àdúrà fún mi kémi náà tó mọ bí mo ṣe fẹ́ pe Ọlọ́run ọba àmọ́ pé Ọlọ́run ọba fi àṣẹ sí ẹnu ara wa jura wa lọ àmọ́ ṣáta bá ti wá ń ríra wa pé à ń sọ pé àwọn kan aṣíwájú àwọn kan ń fi yọjà wọ́n dẹ̀ ń fayọ̀ fọ́ àwọn kan tún máa ń ríra wọn nínú ẹ̀sìn Islam yìí pé àwọn nìkan làwọn pé àwọn nìkan làwọn mọ̀ àwọn nìkan làwọn mọ̀ táwọn ń ṣe nìkan ṣoṣo lọ́lọ́run bá máa tẹ́wọ́ gbà tó dẹ̀ ṣe pé èrò ẹ̀dá lásán nìyẹn kì í ṣe tọba adániwáyé kò sẹ́ni tó lè sọ pé èrò báyìí lọ́ba adániwáyé ní sí gbogbo dín à ń bẹ̀ ni torí Ọlọ́run bá tó ti tó sìn láyé ara ẹni ẹ̀bẹ̀ là ń lọ bẹ̀ lọ́hùn mo ti kí zuri lọ́sàn yìí mo ti ṣàdúrà mo ti bẹ̀ mo kàn fẹ́ kí gbogbo ẹ̀yin àfáà nílẹ̀ Yorùbá ẹ máa tẹ́ ẹ bá ti ń gbọ́rọ̀ mi ẹ máa bá mi digest ẹ dáadáa nínú ọpọlọ kẹ́ tó pè torí tẹ́ ẹ bá pè wọ́n ní sọ̀rọ̀sọ̀rọ̀ kó rántí ẹni tó mọ̀ ń gbọ́ bẹ́ẹ̀ pè látòní dọ̀la ẹ lè di Ọlọ́run ẹ lè díṣẹ́ Ọlọ́run ọba lọ́wọ́ o mo fẹ́ kẹ́ ẹ dìyẹn mú kẹ́ ẹ pè kẹ́ ẹ gbógun tí mi ṣe kẹ́ ẹ ròpù ẹ mọ́ mi ẹ lè dáṣẹ́ Ọlọ́run ọba dúró àdàbí àyàfi fún yín tó bá ṣe wípé ìfẹ́nú ni nǹkan tí mò ń sọ yìí àdàbí àyàfi fún gbogbo èyí tẹ́ ẹ dúró láti jẹ alátakò mi tó bá ṣe wípé ìran Yorùbá ẹ fi wọ́n sínú ìgbèkùn àdàbí àyàfi tó bá ṣe wípé ìran Yorùbá rí ògo ẹ lò bọ́dọ̀ adániwáyé ṣe dá wa àdàbí àyàfi tó bá ṣe wípé àwọn ògo wa wọ́n rí gbèsè ayé ìrọ̀rùn lò àdàbí àyàfi gbogbo ẹ̀yin tẹ́ ń kákù mi àdàbí àyàfi tó bá ṣe wípé ìhun tádániwáyé sọ pé kí ìran Yorùbá jẹ́ òun là ń jẹ́ lọ yìí àdàbí àyàfi tí ò bá sí ọwọ́ yín níbẹ̀ tá ẹ wá káàmpù àwọn èèyàn táwọn kan ń fi búrẹ́dì tó ń fi ń gbomi ọbẹ̀ lọ́wọ́ yín ẹ wá ń rí nírí pé òdodo leléyìí talento lè dàbí Ọlọ́run kò sí wallahi lazim lẹ́yìn Ọlọ́run ni lẹ́yìn Ọlọ́run ni lẹ́yìn Ọlọ́run ni Allahu akbar kabira so kọ́nà ọbọ̀ lójú òní kó tún wá ṣe níbi tá a kù sí ẹlẹ́ṣẹ̀ lèmi tí mò ń sọ̀rọ̀ ẹlẹ́ṣẹ̀ lẹ́yìn tẹ́ ń gbọ́ mi gbogbo wa lẹ́lẹ́ṣẹ̀ ẹ̀yin náà lè dẹ̀kẹ́ fún wa pé kọ́lọ́n tó dá ẹ̀ṣẹ̀ ó ti dá àforíjì ṣáájú nítorí ó ti mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni wá ẹ̀yin náà lè tún sọ fún wa lédè Lárúbá pé ànásù lọ́lọ́run pàwé onígbàgbé ni wá tá a bá ṣe wá ń dẹ́ṣẹ̀ kan yálà ọ̀rọ̀ yálà ọkàn láyà rìn níṣe kọ́lọ́n foríjì wa kó tún wá ṣe la hawla wala quwwata illa billahi al-azim mo ti kú wa ní orílẹ̀-èdè Yorùbá sílẹ̀ kan pé a kò bójú ọjọ́ ṣe rí ní ọ̀dọ̀ wa. kí ni ká wá ṣe fún àwọn ọlọ̀tẹ̀. ọlọ̀tẹ̀ ò bá ṣe bí ẹni pé ò rọ́lọ̀tẹ̀ kó lè ráyè ṣe tiẹ̀ bó pẹ́ bóyá ọ̀tẹ̀ ó tẹ ọlọ́tẹ̀ rí rántí wípé títẹ́ ńlọlọ̀tẹ̀ tẹ́. títẹ́ lọlọ̀tẹ̀ ń tẹ́. gbogbo ọlọ̀tẹ̀ pátápátá wọ́n máa tẹ́gbẹ̀yìn ni gbogbo ẹ̀dá tó bá jẹ́ ìjòyè alábòsí ò lè rí ibi kankan dé sí. ẹ jọ̀ọ́ ariwo yẹn wọlé mò ń ṣe fọ́gàmù rẹ. Olè. Àáfàá kan pè mí láti ìlú Ṣakí ìgbà tí àáfàá yìí kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó ní ṣé mo rántí pé Ọlọ́run bá sọ pé alábòsí ò ní jèrè mo ní bẹ́ẹ̀ ni pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run alábòsí ò ní jèrè ìgbésí ayé alábòsí ò ní dá inshallah rahman bí wọ́n ṣe kọ́kọ́ gbé ọ̀rọ̀ yẹn mo ti ẹ̀kọ́ kọ̀ tí wọ́n dànù létà mo tún pè wọ́n padà mo flash mo ní kọ́ pé wọ́n wá pè padà
so wọ́n wá ń sọ pé ètò mi kí ló dá lé lórí mo ní báwo ló ṣe sound lọ létí tiyín kílẹ̀ yín rí pé ó dá lé lórí wọ́n ní torí ìpè tí mò ń pè yìí kìdíkan bá a ṣe wà yìí ṣé kábàásì lọ́hùn mọ́ ni bá a ṣe wà yìí ṣé kìdíkan ìsìláàmù ni àwọn ṣé ohun táyà sọ ni pé àṣà Yorùbá ó ju ìsìláàmù lọ ṣé ń gbọ́ mi ìran Yorùbá ó ju ìsìláàmù lọ ẹ má bá mi dé gbogbo nǹkan Yorùbá ṣé ohun táyà sọ ni pé ká fi àṣà Lárúbáwá sílẹ̀ ká máa ṣe àṣà Yorùbá mo ní ẹjọ́ ìlú wo ni wọ́n ní Ṣakí làwọn wọ́n ní ẹjọ́ oríkì wo náà fi ń kí Ṣakí wọ́n ní kò sí ìtọ́ka wọn pẹ̀lú oríkì Ṣakí o àwọn ò tiẹ̀ fẹ́ mọ̀ di oríkì kò sí ìtọ́ka wọn pẹ̀lú oríkì mo wá sọ mo ní tí n bá wí dè ní láti èdè títí lọ di ọ̀la kò lè yé yín nítorí pé gbogbo àṣà tẹ́yìn ń gbé wọ̀nyẹn àṣà aláṣà lè ṣì ń lò làṣà tí yín etí tẹ́ ẹ̀dẹ̀ fi ń gbọ́ mi fẹ́ tí Yorùbá gbọ́ mi ẹ wo mi tí lè gbé kọ́ mú ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ètò nínà ẹ má tí pè mí wọlé ẹ má tí pè wọlé rárá mú ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ètò ní hello 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 mo ti wà lórí ètò Assalamu alaikum. Wa alaikum salam mo ń ṣe program lọ́wọ́. God bless you sir. Mo ní tí n bá sọ látẹ̀ní dọ̀la lè gbọ́ mi yé látara pé ìmọ̀tara ẹni nìkan tẹ́yìn ti gbé sọ́kàn yẹn tó dẹ̀ ṣe pé àwọn tá a wà wò kọ́ṣe yìí wọn ò jẹ́ ever ṣàbúrú síran wọn wọn ò jẹ́ ever tàbùkù ran wọn wọn ò jẹ́ ever àṣà àti ṣe wọn kan sọ pé àwọn fọwọ́ àwọn dànù ẹni tó pè mí ó pè mí láti Ṣakí ọmọ Ṣakí nìyá mi torí tí tẹlòmíì tó bá fẹ́ sọ̀rọ̀ kò ní kọ́kọ́ rò dáadáa pé ẹni tó dẹ̀ sọ pé ọmọ Ṣakí lòun mo wò ó dáadáa pé ṣáàfà ìṣe Yorùbá ni wọ́n ṣá torí tó bá jẹ́ Yorùbá ni wọ́n gbọ́dọ̀ gbọ́ mi yé tó wọ́n bá tún wá jẹ́ Yorùbá ó pọ́sì kò ṣe pé ihun tí wọ́n kó sẹ́mi kì í ṣe ohun tó ń jẹ́ ti Yorùbá wọn ò ríran Yorùbá pé ògo kan ni wá ìran kan ni wá ngbà tí mo bèrè tí wọ́n ti sẹ́gbọ́n kò sí ìtọ́ka wọn kan oríkì Ṣakí kò sí ìtọ́ka wọn kan oríkì kankan mo kàn kọ́ tí wọ́n dànù ni mo dẹ̀ ṣá wọn blọ́ọ̀kì torí mi ní time àyè wá dà àní ìtọ́lọ́wọ́n ọba dojú mi kọ àṣeyọrí ni máa ṣe gbogbo ètè yín lórí mi tí yín ló máa jẹ́ àrọ ọmọdọ́mọ yín náà tún jẹ́ àdàbí àyàfi tó bá jẹ́ fẹ́nu ni ohun tí mò ń sọ àdàbí àyàfi tí Yorùbá ò bá jì sọ́fìn àdàbí àyàfi tó bá yẹ pé àṣà àti ṣe Yorùbá ó sì ń rè lọ́wọ́lọ́wọ́ tí wọ́n bá máa sọ tó bá fẹ́ kí Ṣakí wọ́n á ní òun Ṣakí ògún ọ̀rọ̀ ke àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàtà oníbàtà ní ìfojú dẹ̀gún oníṣakí òun Ṣakí ẹni afẹ́ láya ní ìfojú di ni kí a máa bá mi kéyìí tó kù lọ àwọn ti yọ̀yẹ kó nínú ìjẹ́ mùsùlùmí wọn ṣé ẹ mọ̀ pé tá bá sọ pé a ní problem àwọn nǹkan kan tá à ń sọ nìyẹn gbéran Yorùbá wọ́n ti kó wa tipẹ́ wọ́n ti gẹ̀ẹ́tì wa tipẹ́ kọ́nà ọba dániwáyé kó bá wa dá ayé wa padà kó dá ètò wa padà fún wa ẹni mélòó ló moríkì ìlú ẹ̀ ẹni mélòó ló mọ̀ ìpìnlẹ̀ ìlú ẹ̀ ẹni mélòó ló tiẹ̀ moríkì ilé bàbá àti ìyá lásán mo dúpẹ́ pé ọmọ ọkọ Yorùbá ni mí tọkàntọkàn ibẹ̀ kọ́ ni mò ń lọ lẹ́ni o ibẹ̀ kọ́ ni mò ń lọ lẹ́ni àmọ́ ṣá ọ̀rọ̀ ló máa ń mú mo kó mo rò.
máa lọ digest nínú ọpọlọ gbogbo àfáà tó bá ríran Yorùbá pé a nípìlẹ̀ oró ńlá lẹ dá fún wa o ẹ yọwọ́ kí là ń kó èdè Yorùbá kò nú syllabus education yín ẹni fàlákùlà ni ìyà tí mo jẹ nítorí èdè Yorùbá láyé mi bóyá torí ẹ̀ lọ́ba dániwá fi sọ pé àní o gbọ́dọ̀ jọrọ ẹ̀ torí wọ́n nà mí nítorí èdè òyìnbó láyé mi èdè tí ò ń ṣe dèmi tí mi ń gbọ́ tẹ́ ẹ bá fẹ́ tọ̀ lásán tẹ́ ẹ bá sọ pé ẹ fẹ́ lọ tọ̀ wá ní say it in English say it in English àdánwò wá dé àkùkù mọ̀ àmọ́ wọn afẹ́ wí I want to go tọ̀ I want to go tọ̀ go and lead down there give me the game fine mo jẹ ìyà nítorí èdè Yorùbá o ní èdè mi èdè ìyá àti bàbá tí wọ́n bí mi káwọn èèyàn tún máa nà mí nítorí ẹ̀ mo jẹ ìyà kọ́lọ́hún wọlé omi tó bọ́ lójú mi gbogbo èyí tẹ́ kóran Yorùbá sí oko ẹrú àṣírí yẹn á tú o kò ní pẹ́ kò ní jìn àìmọye ọmọ tó ti fi lùlù báyé ẹ̀jẹ̀ nítorí èdè Yorùbá yìí kí làwọn ń sọ ṣégbà tí mo ti jẹ́ Islam yẹn kí n wá pa èdè mi tì kí n sọ pé èdè Lárúbáwá mo fẹ́ máa sọ tá a bá wá ń sọ ẹ̀ fẹ́ máa gbógun gbogbo ogun tá ẹ bá gbé ti yín ni ayé ò ní mú mi àmì ọ̀tá ò ní mú mi àmì ọ̀tá ò ní jèrè tó bá pé ń kú mọ́tò ò ní tẹ́gbìn mọ́lẹ̀ kó ṣẹ̀jẹ̀ omi ayé kò ní gbé mi lọ Ọlọ́run máa mú mi máa fà mí fáwọn amúni ọmọ aráyé wọn nẹ̀nu tó pọ̀ wọn ní ṣe bá wí fún kò gbọ́ ni. Ọlọ́run ọba ni mo gbójúlé o mi ò nẹ́nìkan lẹ́yìn Ọlọ́run orí inú mi ò sì rọ́kàn mi ó mọ́ gbangba mi pẹ̀lú kọ̀kọ̀ o mi ò fi sísì porí ẹni láì dá má jẹ́ káráyé rábùrú ṣe fún mi tọmọ aráyé ò bá ti rí mi mú má jẹ́ kán gba bí ọmọ mú mi ẹ̀bẹ̀ mo ń bẹ ọ̀sà tìrà mọ́ ni má dá wàhálà sí mi lágbádá. Àmín àmín mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ sí orí ètò èyí tí a fẹ́ mú gbọ́ nínú ọ̀rọ̀ lénìí àti máa ń rí àti máa ń gbọ́ àmọ́ ṣá àníyàn mi sí gbogbo ẹlẹ́yà nílẹ̀ Yorùbá kọ́lọ́n fi sẹ̀san fún mi àtàrà ọmọdọ́mọ mi nítorí pé mo bẹ ọba dániwáyé kó tiẹ̀ tó di pé ó gbé ètò yìí kalẹ̀ mo dẹ̀ máa ń ṣèrànwọ́ fún gbogbo ẹlẹ́yà tó bá súnmọ́ mi àwọn tó bá súnmọ́ mi tó bá ń gbọ́ ètò yìí wọ́n á mọ̀ tí wọ́n mọ̀ mí nítorí pé kò káti ẹ̀fẹ́lẹ́ àsílẹ̀ kò síran Yorùbá tí mo rí nínú ẹkún tí ẹkún ò kì í gbọ̀n mí pé bó la tún já sí kí ló ń ṣe wá ká wá sọ̀rọ̀ nípa àwọn ẹlẹ́hà a kí gbogbo ẹ̀yin ìyàwó àlùbáríkà torí tó bá sọ̀rọ̀ nípa ẹ̀hà lórílẹ̀‐èdè Yorùbá yìí àwọn tí wọ́n kọ́kọ́ ká ẹ̀hà òun náà làwọn sùmùrà àwọn báńdélé mo kí gbogbo àwọn ìyá wa tí wọ́n ti hẹ́hà lọ tí wọ́n jẹ ìyà ẹ̀hà tí ó ṣe pé ìṣẹ̀mí tí wọ́n fi lu ẹ̀hà wọ́n lò ń torí tọ́lọ́hun tàná Muhammad sallallahu alaihi wasallam wọ́n dààmú lábẹ́ ẹ̀hà wọ́n tiraka lábẹ́ ẹ̀hà Ọlọ́run dẹ̀ wá fi ọmọ sẹ̀san fún wọn alihamdulilayi rabbil alamin mo kí gbogbo àwọn ìyá wa tó ti ré kọjá àtàwọn tó tún ṣìkù lábẹ́ ẹ̀hà mo wá kí àwọn ọ̀dọ́ generation tí ń sìn pé àkú iṣẹ́ ládá àkú kó lè dá àkú bá a ṣe ń sáré ológo ilé ológo àkú bá a ṣe ń wálùjọ́ náà Firdaus àkú bí wọ́n ṣe ròyìn ẹ̀hà fún wa tó dẹ̀ dùn mọ́ wa táwa náà dẹ̀ ṣe àkú bí gbogbo ọkùnrin ṣe ń ṣe ẹlẹ́hà wọn mo kí gbogbo ẹ̀yin ẹlẹ́hà yálà ẹni tó wà nínú rọrùn yálà ẹni tó wà nínú ìnira kan yálà ẹni tó ti kẹ́kàrí tó ti ṣíjú yálà ẹni tó tún ṣẹ̀ṣẹ̀ fẹ́ kẹ́kà mo kí gbogbo wa ètò mi yẹn bá mi pè káàkiri gbogbo ẹni tó bá dẹ̀ fẹ́ gbọ́ ètò yìí ẹ fetí Yorùbá gbọ́ nítorí téèyàn bá lọ pè mí tó bá lọ béèrè silly question lọ́wọ́ mi màá bójú ẹ̀ jẹ́ o wàláì tàláì nítorí pé kí ni n tá à ń sọ ya àṣèdè mi èdè ara wa là ń sọ ìwọ tó bá dẹ̀ fẹ́ bá mi sọ tó fẹ́ question ní manner of approach respect mi torí mi ìdọ̀tí ẹ má dọ̀tí mi
mi yẹ̀yẹ́ má yẹ̀yẹ́ mi bójú ẹ̀jẹ̀ má bójú mi jẹ́ tó bá gbére wèrè wá wà gbé wèrè padà mo gbà Islam kò sọ pé kí n wá kú ní làákàyè mo kí gbogbo ẹ̀yẹlé àkáàkiri gbárígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nínú ìnira kan báyìí kọ́lọ́hún wọlá sábà bí èmi tọ́nà ọba gbé dìde pé máa lọ sọ́ọ́sẹ́ ọlọ́run òkè ṣòro yín á di pẹ̀tẹ́lẹ̀ àmín ẹ bá mi tẹ àmín àṣẹ gbogbo èdè tẹ́ ẹ bá mọ̀ ó ṣe ẹ ṣá máa fi táìpù ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tán bá pè lórí ètò bí tí n bá ṣe prógámù tán wọ́n ń pè mí pé ṣẹlẹ̀ àgangan ni mí mo ní ẹlẹ́à ni mí last week tá a ṣe ètò àwọn kan láti pè sórí ètò yìí pé ẹjọ́ ẹlẹ́à wọ́n fẹ́ béèrè kan ṣé àwọn ẹlẹ́à máa ń ṣiṣẹ́ àbí kò dá kan máa ṣiṣẹ́ mo wá dáhùn mo ní ẹ̀há ò disturb pé ká má ṣiṣẹ́ ẹ̀yin kan wá wà nínú ẹ̀yin elders tẹ́ jẹ́ adarí ìjọ kọ̀ọ̀kan iṣẹ́ tí ẹ máa ń kírètì ẹ̀há nílẹ̀ Yorùbá ẹ máa ń fi dọ́gba ti Lárúbáwá àdẹ̀ lè fira wa dọ́gba wọn torí wọ́n nẹ́tò wọ́n náà nú ẹ lè rí obìnrin wọn pé kó wà lọ́jà kó má ṣe fìlà láéláé tá a bá wá ń sọ wípé ní ilẹ̀ Yorùbá náà ń pè bí ẹni ẹ̀sìn tá a bá fẹ́ ṣe ká fi ìjọmọlúàbí sí mi kọ̀ndẹ́mù pé ká má hẹ́hà mi kọ̀ndẹ́mù ẹni tó ti hẹ́hà mi kọ̀ndẹ́mù ẹni tó bẹ̀rẹ̀ sí tó ń pinnu àti hẹ́hà àmọ́ ṣá ẹ jẹ́ ká bíra wa ṣé àwòkọ́ṣe kan àwọn kan ń ráwòkọ́ṣe nípa ẹ̀ka wa tá a há ẹ̀yin náà lẹ́dẹ̀ sọ fún wa pé kóbìnrin tó há ọkọ ẹlẹ́yà ló ti kọ́kọ́ máa há kí ló máa jẹ́ kó há ni pé a ti mọ ọ̀tún àtòsì a dẹ̀ mọ̀ pé olùrànlọ́wọ́ lòun jẹ́ fúnrú ẹlẹ́yà bẹ́ẹ̀ tá a bá wá ń sọ̀rọ̀ nípa ẹlẹ́yà àwọn ẹlẹ́yà kan wà tó ṣe pé wọ́n kojú ìdààmú wọ́n kojú ìnira nílẹ̀ Yorùbá yìí ìnira tó dé bá wọn ó kọjá ohun tí ọba adániwáyé gbé wá ìnira àtọwọ́ èèyàn ni tá a bá wá ń sọ lójú ẹlòmíì èyí tí mo tún gbé kalẹ̀ yìí wọ́n lè lọ ń tàbùkù ẹ̀sìn let them say ojú tẹ́ ẹ bá fi wò ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn tẹ́ ẹ bá rí ẹlẹ́hàá míì pẹ̀lú iṣẹ́ tó ń ṣe iṣẹ́ wàhálà iṣẹ́ ìdààmú èèyàn pìtì ẹ̀ ibùgbọ́ èèyàn ní ṣé sìnyín náà lélẹ́yìí àìmọye ẹlẹ́hà tí wọ́n ti ti ara ẹ̀ bú ẹ̀sìn lọ rẹpẹtẹ àìmọye ẹlẹ́hà tó ṣe pé wọ́n ti ti ara wọn sọ pé àwọn ò ṣe ìsìláàmù mọ́ torí àwọn mọ̀ pé bó ṣe rí ni àìmọye ẹlẹ́hà tó ṣe pé ẹlòmíì rí tó fẹ́ hẹ́hà tẹ́lẹ̀ tó wà wí ṣé ohun tó fẹ́ gbẹ̀yìn mi ni rárá o kó rọra gbé jẹ́ tá a bá wá ń sọ̀rọ̀ nípa ìnira tó débẹ́ lẹ́hà ṣàfọwọ́fọ ẹlẹ́hà ni àbẹ́yìn ọkọ ẹlẹ́hà gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbẹ̀sìn tẹ́ ẹ gbòfin ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbẹ̀sìn tẹ́ ẹ náànú gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbẹ̀sìn tẹ́ ẹ nífẹ̀ẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbẹ̀sìn tẹ́ ẹ sọ pé ìran Yorùbá báwo Ọlọ́run ti sọ ó lóun ò lè gbódìṣẹ́ dìde ó máa jẹ́ iṣẹ́ yẹn lédè abínibí ẹ̀ ni ìjọ tí kọ́là kan pè mí tí wọ́n pè sórí ètò tí wọ́n nẹ́lẹ̀ kan wà ní ọ̀dọ̀ àwọn pé ìyà tó ń jẹ ìyà tó ń jẹ mo tún bá ẹnìyẹn sọ̀rọ̀ lẹ́yìn wọ́n sọ wìnrìnwìnrìn mo gbọ́ ọ̀rọ̀ yẹn tán báyìí mo dẹ̀ dorí kodò mi dẹ̀ ń bọ́ lójú mi pé ṣé ẹ̀sìn ni àbí ní lára ṣé ẹ̀sìn ni àbí dààmú lẹ̀ ń fi àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin lẹ̀ fi wọ́n sínú dààmú ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì kò ní ìkápá ẹ̀há before kó tó di pé o máa sọ pé kíyàwó ẹ kẹ́kà tí ẹ̀há bá ti ọkùn obìnrin wá òun ló ti lóore jù
àmọ́ ṣá pé ọ̀rẹ́ mi ti hẹ́hà ará àjọ mi ti hẹ́hà èmi nìkan níyàwó mi kù tí ò ti hẹ́hà ló bá fi opportunity ẹ ló lọ bòyàwó ẹ lójú ó máa regret nítorí pé kò tí ọkùn obìnrin tá à ń sọ yìí wá. ẹ̀yin adarí ẹ bẹ̀rù Ọlọ́run o nítorí pé ẹ rántí ìjọ kan tó máa kù wá kù ẹlẹ́dàá wa ẹ rántí ìjọ kan tó ṣe pé a máa wọnú sàárè kò ní sí ẹnìkan tó máa bá wa wọbẹ̀ ẹ rántí ìjọ tó ṣe pé ìjọ tó ṣe pé ẹnìkan ò ní ṣe onígbọ̀wọ́ ẹnìkan tẹ́ bá tún wá ká wọn tán táwọn ẹlẹ́yà sọ pé nítorí tọ́lọ́n tàná mọ́ mọ́sálásálá àwọn gbà á ẹ jọ̀ọ́ ojúṣe wo lẹ tún ṣe fún wọn ṣóúnjẹ ń lọ déédéé ṣé wọ́n níṣẹ́ lọ́wọ́ ṣé ìgán wà òkè kó tó di pé ẹ kẹ́kà nítorí tí a bá ń sọ díẹ̀ nínú gbogbo àwọn obìnrin tó ń kẹ́kà díẹ̀ lọ́wọ́ wọn púpọ̀ lọ́wọ́ àwọn ọkọ wọn tó há wọn tẹ́ bá rí ẹ̀há mi inú yín á máa dùn ayọ̀ yín á máa lékún pé Islam làwọn yìí tẹ́ bá rí ẹ̀há mi tí ọlá àti ọlá wà tẹ́ bá rí wọn inú yín á máa dùn iyì Islam nìyẹn. ní àná kan tí mo sì máa ń lọ tàlímù kan àwọn ẹlẹ́yà náà ni wọ́n máa ń sọ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn dẹ̀ jẹun tí n bá tún rántí lẹ́nìí ó máa ń dùn mí nítorí pé kì í ṣe ọ̀rọ̀ tó ṣe pé àwọn èèyàn tó ń bá wà nínú ìnira tí wọ́n lè sáré pé káwọn ti yọ nínú ìṣòro yìí ọ̀rọ̀ yẹn ti fi dè wọ́n kí lọ̀rọ̀ náà wọ́n máa ń sọ pé obìnrin tó bá hẹ́hà sínú yàrá ẹyọ kan ṣoṣo yálà face me face you yàrá ẹyọ kan ṣoṣo tó ṣe pé irúfẹ́ ẹlẹ́yà bẹ́ẹ̀ ó fẹ́ lọ sí bedroom á ṣẹ̀ṣẹ̀ kó sí kìmọ́ọ̀rù á fi lọ bedroom ó fẹ́ lọ mú nǹkan ta á ṣẹ̀ṣẹ̀ kó sí kìmọ́ọ̀rù á lọ tó ṣe pé kò ní sí àǹfààní pé bóyá atẹ́gùn lọ́tún lósì wọ́n nínú ọ̀rẹ́ ẹ̀hà bẹ́ẹ̀ pé first grade ẹ̀hà nìyẹn wọ́n nítorí gbogbo bó bá ṣe ń pass through nira yẹn ládàáni fún ìjọ tí wọ́n ń sọ nǹkan yìí mo dorí kodò mo wá wò ó pé kí n tó hẹ́hà lánàá kan kó tó di pé ọba adáni wáyé ó sọ̀rọ̀ wa dayọ̀ ó ṣe dáadáa fún wa gbogbo ẹni tó ti kọ́lé ká má lù ní gbàǹjo kéèyàn wà nínú yàrá kan face me face you oríṣiríṣi ọkùnrin bedroom kan náà lẹ́jọ́ máa lò báwo ló ṣe wá fẹ́ wà confident fẹ́lẹ́ à ìnilára nìyẹn wọ́n tún wá dé lẹ́ẹ̀kejì tó tún jẹ́ tẹ̀wọ́ gbà lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ lẹ́à ó ní pé bóyá ó wà ní room and parlour self ó wà ní room and parlour tó ti tún lè máa irú ẹlẹ́yà bẹ́ẹ̀ yẹn o tó wà nínú yàrá kan yẹn tó bá fẹ́ dáná á ṣẹ̀ṣẹ̀ gbé gáàsì lọ́bì kan á máa bójú kiri inú ilé ni wọ́n ní ẹsẹ̀ ẹni tó tún ní room and parlour tó ṣe pé ó lè wọ yàrá eléyìí ó lè wo eléyìí wọ́n tún ló ní ládá wọ́n ní ẹni tó bá wá hẹ́hà sínú 3 bedroom flat tí omi wà tí gbogbo ẹ̀ wà tí gbogbo ẹ̀ jẹ́ rọrùn àwọn náà ní ládá bọ̀ wọn ò lè gba ládá táwọn ròyìn mo wá dorí kodò mo wá béèrè kan lọ́dún yẹn pé ṣé ohun tẹ́ ń sọ ni pé ẹni tó bá wà nínú ọ̀rọ̀ nínú ẹ̀hà ṣé kó padà nítorí pé kó lè rí ládàgbà kó padà sínú yàrá kan ni wọ́n náà kàn fi sọ fún àwọn tán sì ná dojú kọ rú ẹ̀ pé kán má rí nírí pé ohun táwọn ṣe àbí nira ni fáwọn mo wá wò pé ohun yìí wọ́n fi ń di àwọn pípù yìí ni kí ló dé kí ni ohun tó dé kí ni ohun tó dé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ṣẹ̀dá mi ìgbà tí èmi fẹ́ kẹ́kàá mi ó wù mí látọkàn ni wà rọ́bùlì kábà ohun tó wù mí ni mo ṣe tó bá dániwáyé rẹ̀ sọ pé àní mo fẹ́ fi ẹ́ pamọ́ síbí nítorí àwọn òdì kọ̀ọ̀kan ẹ wo oríṣiríṣiríṣiríṣi lẹ́kṣọ̀ lóríṣiríṣi àwọn obìnrin yẹn ò wá nílé rí nírí pé ohun tí mò ń ṣe yìí ìyà tó ń jẹ mí
wọ́n á ti rí ní rí pé bọ́lọ́run ṣe kọ́ mọ́ wọn nìyẹn ọlọ́run ò dẹ̀ kọ́ mọ́ wọn bẹ́ẹ̀ ẹ wo orú àyà tọ́lọ́run bá sọ̀kalẹ̀ fáwọn obìnrin ibi tọ́lọ́run bá pọ́n obìnrin rédé ẹ wo sẹ̀mí tí àná mọ́ sàlàsálà tá à ń sọ pé aṣíwájú wa yìí ẹ wo sẹ̀mí tó lò pẹ̀lú àwọn obìnrin kí ló wá ń ṣe ẹ̀yin tó dé ní ìyà tẹ́ ẹ̀ fi jẹ àwọn ẹlẹ́hà ó pọ̀ jàǹtìrẹrẹ àti ìwàkiwà nínú ẹ̀sìn tẹ́ ẹ̀ ń hù lẹ́yìn aṣíwájú ìwà mọ́ṣẹ́ta ló fẹ́ bí mí ìwà pé ohun táwa bá ti sọ fún wọn náà gbọ́dọ̀ gbọ́ ìwà pé wọn ò gbọ́dọ̀ rorí títí wọn àní ohun táwa bá ti sọ fún wọn òun náà gbọ́dọ̀ máa gbọ́ ìyẹn ló ń ta ọ̀pọ̀lọpọ̀ àfáà mi lára pé eléyìí jàjàbọ̀ eléyìí bọ́ má wọn lọ́wọ́ gbogbo owó tó o bá ti ń takò mí pé bóyá mo ìwé ẹ sọ̀rọ̀ sáàfà definitely ohun tó ń ṣe òun ni ohun tá à ń sọ torí tó bá ṣe pé Yorùbá ní wọ́n lẹ́lẹ́fọ́ ó ní ó lẹ́fọ́ òun òun ṣe títàkìtàn ara ló ń furú ẹni bẹ́ẹ̀ definitely dájúdájú ọ̀rọ̀ tí mò ń sọ ó ń bá ṣe aburú tó wà lọ́wọ́ yín wí ẹ lọ túbẹ̀ ṣe ni. wúmù kan wá sọ fún mi pé wọ́n pè mí wọ́n náà wọ́n rí mi ní YouTube mo sọ lánàá wọ́n ní déédéé ohun tẹ́ ń sọ ó ń túdè lára wọn tó dẹ̀ ṣe pé àìmọye ẹlẹ́yà ní ìyà ń jẹ lóòótọ́ wọ́n tún fi Ọlọ́run bá búra mo ní hẹ́n wọ́n ní hẹ́n wọ́n ní ìyà ń jẹ ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́yà tó dẹ̀ ṣe pé bí ìyà ṣe ń jẹ wọ́n tó bí ara ṣe ń ni wọ́n tó àwọn ọkùnrin kì í ṣe pé bá pé wọ́n tún rí nírí pé wọ́n máa ń sin Ọlọ́run látara àwọn máa ní wọn ò rí tí wọ́n rò ṣó wá yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo bí tí ẹ̀há ti wá láyé ẹ lọ wo àwọn ẹlẹ́hà lárúbáwá àwọn ẹlẹ́hà kọ̀ọ̀kan náà wà nílẹ̀ Yorùbá tó ṣe pé èmi náà ń bẹ lọ́hùn pé kọ́lọ́ ń jẹ́ kí báríkà mi náà tó tiwọn wàláì làzim nítorí pé tán bá ń sọ pé ẹ̀há ìrọ̀rùn lẹ̀há kí ló pọ̀ ju pé ká ẹ̀há kan ra mọ́tò fẹ́lẹ́ à lọ kí ló pọ̀ ju pé ẹlẹ́hà fẹ́ lọ rajà kó gbé mọ́tò kó lọ fi rajà kó káwọn ọmọọṣẹ́ sínú mọ́tò kí ló kọ̀ ju pé ẹlẹ́hà fẹ́ lọ ra kankan ó kọ́ àwọn ọmọ sẹ́yìn mọ́tò ó dẹ̀ drive jáde àlùbáríkà ni ẹ̀ kò sí àdúrà tìrú ẹlẹ́hà bẹ́ẹ̀ máa ṣe tí Ọlọ́run ò ní tẹ́wọ́ gbà lẹ́sẹ̀kẹsẹ̀ bọ̀ ẹni tára ń ni fún lóúnjẹ lásìkò kò ṣaṣọ lásìkò kò ra bàtà lásìkò kò ra gbá lásìkò ẹ wá ní kó máa jókòó àdúrà tó bá ń jókòó àdúrà yẹn tẹkúntẹkún tó bá ń jókòó àdúrà máa wá nǹkan báyìí ó dẹ̀ wò ń wo èmi ò lè sí inú àdúrà yẹn dáadáa ló fi sọ pé talẹni Ọlọ́run talẹni tó mọ Ọlọ́run sí kí ní jẹ́ ìsìn lọ́hun ìfọ̀kànbalẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ òun ló fi sọ pé ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn rọrùn ni ẹ̀sìn ìfọ̀kànbalẹ̀ ni. tá a bá wá ń sọ létí ẹ̀yin kan ẹni wọ́n ń tàbùkù ẹ̀sìn ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn àdàbí àyàfi. ẹlẹ́hà kan wà ẹnìkan náà ló sọ̀rọ̀ yẹn mo máa play voice note kan bí o gbogbo yín á gbọ́ òun àtọkọ ẹ̀ wọ́n jọ bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ mi ní a mọ̀ pé tó yà bá fẹ́ ọkọ tí àníyàn ara wa bá dá síra wa a máa fò báyìí ni nínú ọlá nínú owó nínú iyì nínú ògo bọ̀ tí àníyàn wo ò bá dá síra wa ọkọ yẹn a máa rákòrò kò ní dìde bọ̀rọ̀ ìyàwó náà máa rákòrò kò ní dìde bọ̀rọ̀ kọ́lọ́ má jẹ́ kí ògo ara wa kó kọlura wa kọ́lọ́ ń jẹ́ ká rí ògo tó dá láàrin ara wa lò ìgbà tán kọ́kọ́ fẹ́ fẹ́ra wọn ní àná kan ọkọ wà òkè wọ́n fẹ́ra wọn wọ́n bá níyàn lọ kó tó di pé ẹ̀há wọ̀ rárá suddenly wọ́n ní ẹ̀há dé ìyàwó gbà tó wó wà after all a wò pé kí ló ń fẹ́ jẹ tóun ò rí jẹ kí ló ń fẹ́ mu tóun ò rí mu àwọn kan dẹ̀ wà nínú àwọn ọkọ tó ṣe pé tẹ́lẹ̀ àbá sọ pé òun fẹ́ ṣiṣẹ́ wọn ní òtó súnà inú ilé nìbádà obìnrin ń gbé ṣe fẹ́ bayé wọn jẹ́ ni inú ilé nìbádà obìnrin ń gbé ṣé bí jẹ́lu ilẹ̀ lárúbáwá tí kálukú nẹ̀tọ̀ lábẹ́ ìjọba tó ń gbowó inú ilé nìbádà obìnrin wà ṣé bíbà yìí jẹ́ ilẹ̀ lárúbáwá tó ṣe yí pé àtọmọdé
àtàgbà ní 1,000 àtọmọdé àtàgbà ni wọ́n nẹ́tọ̀ọ́ sí gbogbo owó tíjọba ń pa wọlé. Inú ilé nìbàdàn obìnrin wà tẹ́ ẹ bá wá sọ bẹ́ẹ̀ tí ìkápá yín bá gbé kò wá síbi kápá ọkùnrin ṣe lè gbé tó lórílẹ̀‐èdè tá a wà yìí wọ́n ní ká fọwọ́ wẹwọ́ òun lọ́wọ́ fi mọ́. ká fọwọ́ wẹwọ́ òun lọ́wọ́ fi mọ́. tẹ́ ẹ bá rí ìdílé kan tí ọkọ ń flow tí wọ́n ń yọ bí ọjọ́ tó ń fẹ́ fà tó 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 ń fẹ́ mu tó mu tó ń fẹ́ le tó ń ba ká kíyàwó lé yẹn ká kí obìnrin bẹ́ẹ̀ ká kí obìnrin bẹ́ẹ̀ tá a bá dẹ̀ kí obìnrin tán ká wá kí ọkùnrin yẹn nítorí pé ó lo àníyàn rẹ̀ sírúfẹ́ obìnrin bẹ́ẹ̀. gbogbo àwọn míì wà nínú ẹ̀ka tó ṣe pé ó lè ṣe pé ògo òdílé yẹn lobìnrin yẹn ẹ̀ ti ní kó má ṣiṣẹ́ báwo lògo yẹn ṣe fẹ́ dìde. obìnrin míì wà nínú ẹ̀ka tó ṣe pé òun ló ṣe pé ó máa lànà tó ṣe pé ògo ọkọ yẹn máa fi búyọ ẹni kó má ṣiṣẹ́. kálukú ló ní ohun tọ́lọ́run bá dá mọ́ ní spirit tí n bá sọ pé mi ṣàwárí ara mi ó yẹ kẹ́ understand mi. mo mọ ohun tí ìṣẹ̀dá mi fẹ́ mo mọ ohun tí ò fẹ́. ìṣẹ̀dá mi ò fẹ́ kẹ́ ń ta ìṣẹ̀dá mi ò fẹ́ kéèyàn máa dírun mọ́yàn ìṣẹ̀dá mi ò dẹ̀ fẹ́ pé ká máa rojú ẹlẹ́jọ́ láìdá ìṣẹ̀dá mi ò sí di àbòsí. mi ì tí ì ṣetán àti gbé kọ́ ní àná kan nígbà tí èmi hẹ́hà àwọn kan dìde wọ́n ní ìyá ṣetán àti jẹ́ pa bí wọ́n ṣe ń sọ fáwọn ẹlẹ́yà mi nìyẹn. ó ti tún lọ ibi ó tọ́ ẹ̀ tún lọ lọ́wọ́ mu ìyá ajẹ́lé yìí pa ó ṣí júlẹ̀ tẹ́lẹ̀ àti ẹ̀ tí ìmọ̀nà àbáyọ fún ó tún wá lọ bojú. wọ́n ń bú mi mò ń gbọ́ báyìí bó èsì tí máa ń sọ tí n bá ti dénú ilé tí fún ọba adániwáyé ni pé ọlọ́run wọlá àníyàn mi sí nǹkan ní nǹkan wọlá àníyàn mi sọmọlàkejì mi wọlá àníyàn mi sí gbogbo ẹ̀dá tó súnmọ́ mi pátápátá. ẹ̀há tí mo há yìí má jẹ́ kí n mọ̀ nira ṣe é ní àpésí ẹ̀há. àpésí ẹ̀há ni pé kọ́lọ́run fi ọmọ kúnyàn àwọn tó máa dúró tì yàn àpésí ẹ̀há nìyẹn. hello. owó wà nílé. hello. salaam aleykum. waaleykum salaam. ẹ ká sàn. ẹ káàsán sà. alájà àgbà ló ń sọ̀rọ̀ láti ṣẹjá mu. ẹ káàbọ̀ sórí ètò sà. a gbọ́ prógámù mi kan lánàá mo gbọ́ prógámù mi kan lánàá. mo sì ń ṣètò lọ́wọ́ báyìí mo ń ṣètò lọ́wọ́ báyìí mo ń ṣètò lọ́wọ́ ẹ lè pè mí padà tó bá jẹ́ torí ìtànà ni mo ń ṣe prógámù lọ́wọ́ báyìí. jẹ́ kí n fi kìíní sí play mode kí n ba lè ráyè sọ nǹkan tí mo fẹ́ sọ. The Bluetooth device is ready to pair. àná kan nígbà tẹ́mi gbèrò pé tọ́lọ́run sọ pé ó yá lọ ṣe nǹkan báyìí kó dẹ̀ tó di pé mo rẹ́hà tí n bá rìn spirit ẹ̀yìn á sọ fún mi pé lọ bojú ẹ̀ ó ní ohun tá a fẹ́ fi ṣe wà rọ́bùlì kábà àlùkùránì ló purọ́ ní jèrè ọlọ́run ọba tó ní ẹ̀mí mi mo fi búra tí n bá rìn lọ á dàbí pé èèyàn sọ fún mi pé ó yá lọ bojú ẹ̀ ó ní ohun tá a fẹ́ fi ẹ́ ṣe sẹ́. mo wá ìyá tó bí mi àti bàbá tó bí mi wọn ò mọ̀ pé mo lè rò sẹ̀mí báyìí torí tá bá ń sọ fún yín ẹ máa ń rò pé bóyá ẹ̀yin máa ń ríra yín nírìí pé jíjí tẹ́yìn ti jí òun lẹ ti gbọ́ lọ́hùn gbọ́ jíjí tẹ́ ti jí òun lọ́lọ́hun lẹ ti mọ lọ́hùn jíjí tẹ́ ti jí òun lọ́lọ́hun ti sọ pé ẹni àyò níyín from nothing to something ni wá ẹ̀dá máa débi tí àárín bárabàrà tó máa fi jánà ni torá wàá jìyà nú ayé bọ́lọ́hun sẹkún wa dẹ̀rin lọ á dẹ̀ sọ tán àrọ́mọdọ́mọ mi ò ìyà tí mo jẹ́ àrọ́mọdọ́mọ mi ò ní jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ bá wá dìde ogun sí mi gbogbo ìyà tí mo jẹ́ ẹ̀ jẹ́ bó ṣe jẹ́ nìyẹn. tá a bá wá ń sọ ìgbà táwa bẹ̀rẹ̀ ẹ̀há lánàá yẹn wọ́n bú kò tiẹ̀ tún tó gbà mo tún wá bẹ̀rẹ̀ ẹṣẹ́ tí bá ti máa ní kó rárá ilé ẹ̀ ìyá tí ń jẹ́ ó ti lọ gbégbá ẹṣẹ́ kí lè lè ìfẹ́ ràn nú ayé ẹ̀ kí lè lè ìfẹ́ ràn náà àwọn ẹlẹ́yà tó yẹ pé ṣe náà ń pọ́n kiri àwọn ẹlẹ́yà tó yẹ pé wọ́n ń gbàrú lọ́jà ni àwọn ẹlẹ́yà tó ṣe pé ara ni wọ́n ni màá tún wọnú ilé ọlọ́run wà níyàn mi sẹ́ sí nǹkan ní nǹkan
gbogbo ohun tí wọ́n ń sọ yìí má ẹ̀kẹ́ mi rí nira ó kéré ó tóbi má ẹ̀kọ́ dé bá mi má dẹ̀ fara ni mí nínú ẹ̀ gbogbo àdáwọ́lé mi nínú ẹ̀ jẹ́ kó yọrí sí rere mo bẹ lọ́hùn fún iṣẹ́ tí mò ń ṣe ni mi ì lọ bá àfáà kan pé ẹ bá mi yẹ̀ ẹ́ wò iṣẹ́ wo mo lè ṣe mi ì lọ bá pásítọ̀ kan pé ẹ bá mi yẹ̀ ẹ́ wò iṣẹ́ wo mo lè ṣe bẹ́ẹ̀ ni mi ì lọ bá oníṣègùn kan pé ẹ bá mi yẹ̀ ẹ́ wò èwo ló jẹ ọmọ kádàrá mi ẹ ṣàwárí ara yín ọmọ ológo lẹlòmíì ibi ìmá ṣe gọ́ọ̀gọ́ lọ́dọ̀ adarí mi wọ́n ti gbogbo ẹ ẹlòmíì bí adarí ṣe jẹ́ lọ́kàn ẹ̀ ọba adániwá yóò jẹ́ kankan lọ́kàn ẹ̀ ó ti gbé ipò ọlọ́run ó ti gbé fún adarí ògójògo lọ olófo ló dẹ̀ máa ń bínú ológo gbogbo bí fíìmù yẹn ṣe wá ń lọ nígbà yẹn tó ń lọ nígbà yẹn tó ń lọ nígbà yẹn torí tẹ́ ẹ bá rí ọmọ yewa kan mò ń tún sọ tí ò bá lè ṣiṣẹ́ àsáwọ̀ ni lóbìnrin àtọkùnrin àsáwọ̀ ni torí a believe pé àtẹ́lẹwọ́ ẹni kì í tán ní jẹ mo wá bẹ̀rẹ̀ mo lọ́lọ́run owó 5,000 ni mo fi bẹ̀rẹ̀ business lọ́dún yẹn lọ́hùn 5,000 mo wá lọ kó ọjà mò ń kiri ìrọ̀lẹ́ màá ti gbé ní nǹkan bí aago 4 gbogbo ibi tí wọ́n bá ti bú mi yẹn ibẹ̀ ni mo ti máa kiri dé tí màá tajà àti dé o Eleha kílẹ̀ wọ́n ta ebi náà ni ebi ẹ mọ̀ tó o bá sọ̀rọ̀ síbi tó o bá ti gbèsè ọ̀rọ̀ wàá gbà èwọlẹ̀ wa gbé rí ṣé ẹ mọ̀ pé bíi náà ni ẹ̀yin náà lẹ́ sọ pé tá a bá ti gbẹ̀hà ìyá ni kí ìyá má bàa jẹ mí òun mo ṣe ètè fara mọ́ iṣẹ́ mi àwọn wọn ló wá ń sọ bẹ́ẹ̀ mo ní mi ò tiẹ̀ mọ̀ ọ́ bọ̀ ọlọ́run bá mọ̀ wọn wá wọ ọ̀hò tèmi ni pé abẹ́ mi rajà o kẹ́bí má bàa pẹ́lẹ́ ìhun tẹ́ ń rò sí kó má bàa ṣẹ wọn á ní ó dẹ̀ mú wá ẹ má wo àwọn nǹkan o wọn á ní ẹ mú wá wọn á rà tọ́jà yẹn bá ti tú tán màá ti tún sáré lọ ọjà míì ó di pé mò ń mu àwọn ọmọ ń tẹ̀lé mi kiri ìgbà tó yá wọn tún ní mo tún fi ọmọ ṣẹrú ni àwọn kan tún dìde ogun àwọn ọmọ ọkọ mi tí mo tọ́ wọn ní mo tún fi wọ́n ṣẹrú ni gbogbo owó Eleha àtobìnrin tó bá ń gbọ́ mi àmọ́ ọmọ tó lè ṣe o gbogbo ọmọ tó bá wà lábẹ́ ṣe déédéé àti dọ́gbandọ́gba ló àníyàn gidi sí wọn kó o dẹ̀ máa sọ pé àníyàn sọmọ ọkọ ẹ̀kọ́ lòun fi sàrọ̀ ọmọdọ́mọ ẹlẹ́sìn èmi máa ń sọ tó bá dí gágá tó díjú tán máa láníyàn mi sáwọn ọmọ ọkọ mi tí mo tọ́ fi san mí lẹ́san bí mo fẹ́ káyé wọn rí jẹ́ káyé àwọn ọmọ tèmi náà rí bí àtàrà ọmọdọ́mọ mi ẹni mélòó ló lè sọ ṣe bí wọ́n fọmọ tiwọ́ yálà ìyá àwọn ọmọ kú ni òdélé ọlá ló bá lé wọn dànù o dẹ̀ mọ̀ pé bóyá àwọn ló máa fa ògùn ọmọ tiẹ̀ dìde o mọ̀ pé bóyá àwọn náà máa kẹ́ ẹ lọ́jọ́ alẹ́ o ti bà yí ara ẹ jẹ́ láti bẹ̀ wọ́n mú ọmọ wá from nowhere o mọ ọmọdélé o bẹ̀rẹ̀ sí ní fi ṣẹrú àwọn ọmọ títí ẹ níbo ló fẹ́ dé sí kí kálukú máa ṣẹ́ẹ̀kì ara ẹ̀ nínú ọ̀rọ̀ ti tèmi gbogbo báwọn ọmọ ṣe ń bá mi kiri ọlọ́run dẹ̀ fi gbogbo àwọn ọmọ tí mo tó fi ṣe ọ̀rẹ́ mi kò fi wọ́n ṣọ̀tá mi àníyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ àníyàn ló jẹ́ bẹ́ẹ̀ nítorí pé kò sọmọ tí mo lè rí ó ti dàyò mi mo dẹ̀ máa ń finú tọ́yàn gan mo máa ń finú tọ́yàn gan bọ̀ kò sí mo lè finú tán ẹ tó o bá fẹ́ ṣe ṣùtá ọba dáníwáyà sọ fún mi pé báyìí ló fẹ́ ṣe o ọlọ́run ò sí lẹ́yìn alábòsí á bẹ̀rẹ̀ gbogbo àwọn ọmọ mi báyìí tán bá ti kiri lọ báyìí wọ́n ti tà wọ́n ti kówó dé àti tú lọ ọjà wọ́n ti kówó dé wọ́n wá ó wá ti ohun ẹ̀dá níran ọba mi aláwo pa ohun ẹ̀dá níran ọ̀nà wo la lábòsí yóò kò gba omi ẹ̀ṣẹ̀ tó pọ́n sílẹ̀ yóò mú mi rẹ́ ọ̀nà wo la lábòsí yóò kò gba aṣọ ẹ̀ṣẹ̀ tó fọ́ sílẹ̀ yóò fi bora gbogbo ohun tí ohun kẹ́ ẹ lè máa ṣe yálà alábòsí ni ẹ yálà ọ̀tẹ̀ ni ẹ ló ń ṣe yálà àkọ́kọ́ ọmọ ọlọ́mọ má gùn kéni ẹ̀san ń bọ̀ o àbọ̀ ń bọ̀ o ẹ lọ dè yẹn mú wọ́n wá ń wò pé ó dàbí pé bóbìnrin yìí ṣe ń ba lọ yìí ìhun táwọn rò kọ́ ni o ọlọ́run ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ kó tó di pé ọlọ́run ṣe débi tó ṣe dé lọ́dún kan mo wá wà nínú ṣọ́ọ̀bù mi ní kọ́rídọ̀ dáadáa bí mo ṣe gbọ́ tẹ́nìyẹn sálámọ̀ mo wá sápamọ́ mi mọ tó ọba ọ̀nà ọlọ́run kún mi alhamdulillah rabbil alamin pé mi ní olùgbẹ́kẹ̀lé mi yàtọ̀ sọ́lọ́run ọba tó ní mi ọlọ́run ẹ̀mí yẹn sọ pé lúgọ ló bá wọnú ṣọ́ọ̀bù ló bá ṣe báyìí ìjọ ò ló ti ẹ̀ bẹ̀rẹ̀ náà àwọn dẹ̀ ti rò pé ìyá máa jẹ́ pa ni o wallahi lazim
gbogbo ẹ̀ náà ló ti tún lọ dáadáa yìí lánàá tó bẹ̀rẹ̀ tó yẹ pé ń tojúlé kiri ni ó ń tojúlé dójúlé ni ìgbà tó sọ gbogbo ọ̀rọ̀ yẹn tó sẹ̀dú ọkàn ẹ̀ tán pátápátá ṣọ́ọ̀bù tá à ń sọ ìyá héré ni o kọ́lọ́mbà wa sọ́ di ńlá ìgbà tó wá sọ̀rọ̀ tán Eleha níbo lẹ́wà ẹgbẹ́gbẹ́gbẹ́ ìgbà tó wá fẹ́ máa lọ ó ti bọ́sta àwọn igi tí fi máa ń ré school bag lókè téèyàn bá fẹ́ ra school bag mo bá fi kọ́ ọrùn aṣọ ẹ̀ báyìí pé ẹ wá o èsì wà fọ́rọ̀ tẹ́ sọ ó wá gbọ̀n jìnnì bí ipò fẹ́ wọlẹ̀ ó gbọ̀n jìnnì ó ní wọn mọ̀ kára bí òun tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń ṣàdúrà sí ṣọ́ọ̀bù yín náà ni òun ṣẹ̀ṣẹ̀ mo ní kó rí fún yín gẹ́gẹ́ bí èrò ọkàn yín sí mi gbogbo bẹ́ẹ̀ ṣe ṣàdúrà yẹn àrọmọdọ́mọ yín á jẹ́ gbogbo ń tẹ́ gbàlérò sí mi yẹn á jẹ́ ti yín kò lè dá ṣàmì mo ní ó dáa Jésù ní baba dáríjì wọn nítorí pé wọn kò mọ ohun tí wọ́n ń ṣe ẹ̀yin ro ti yín ni Ọlọ́run ọba ń ṣe tiẹ̀ báwo ló ṣe rí lọ́dọ̀ Eleha mi Eleha mi òun gangan ló ń fìyà jẹrẹ Eleha mi òun gangan ló ń dá sẹ̀ríà fún rẹ̀ Eleha mi òun gangan ló fi rẹ̀ sínú ìṣòro ayérayé ẹ sọ pé ká ṣe àwò ìwọ tó hẹ́ka àníyàn tó fi hẹ́ka ni pé mo fẹ́ farapamọ́ ma fi jẹ ọkọ mi níyà mo fẹ́ fi ara pamọ́ ma fi dá sẹ̀ríà fáwọn èèyàn mo fẹ́ fi ara pamọ́ ma fi ní àwọn ọmọ ọkọ mi lára mo fẹ́ fi ara pamọ́ ma fi ní àwọn tó jẹ́ bí mi lára àtàrà mi báwo ló ṣe á fẹ́ rọ́nà lọ àníyàn ò dá pẹ̀lú tó gbà Eleha mi ọkọ ẹ̀ ó yẹ kó ti máa fò kọ́nà ẹ̀ ti là àwọn àdúrà olórí burúkú tí wọ́n fún yín pé kẹ́ ẹ máa ṣe àwọn àdúrà wèrè tó wọ́n fún yín pé kẹ́ ẹ máa ṣe àwọn àdúrà tó ṣe pé ó máa dí ògo ọmọ yín lọ́la ni látara pé kó má bàa fẹ́yàwó lẹ́yìn ẹ ti fi àdúrà yẹn ẹ ti tún fi àdúrà yẹn ti ṣe lórí ọkọ ó tún wá dà ìfàtì sórí àwọn ọmọ ó máa yé yín o ní àná kan gbà tí mo níṣòro mo rí èèyàn tó sọ fún mi pé Eleha òun níná fìlà kan tẹ́ ẹ bá yàn báyìí ló ṣe máa rí mo ní bí ajá ọ̀rọ̀ ti tèmi láti lè délé ìṣákálá mo ní ìyẹn kọ́ ni solution ọba adániwáyé ju náfìlà lọ òun ló ń pin apè síbi tó dáa ẹ worú ẹni bẹ́ẹ̀ ẹ wo nǹkan tó máa ní lọ́wọ́ àìmọye ẹlòmíì tó pé náfìlà tó yàn lásán òun ló fi fọkọ ẹ̀ sínú bondage mò ń róbìnrin tó ń sọ wípé tó bá ṣe pé kọ́kọ́ òun ní kó níyàwó kejì káwọn rí jẹ káyé àwọn nítumọ̀ sáwọn ni tó bá yẹ pé kó fẹ́ yàwó kejì kọ́nà ẹ̀fìlà ni kó kúkú má fẹ́ káwọn wà bákan náà kírú ẹni bẹ́ẹ̀ wá kẹ́kà báwo la yé ẹ̀ ṣe fẹ́ rí báwo la yé ẹ̀ ṣe fẹ́ rí òun la ṣe sọ pé àníyàn ṣáájú ohun gbogbo mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó ní mí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí tí mo ti tara wọn jáde ìyá mi ò rí ohun tó ń dáa kó sọ pé kó bàjẹ́ ìyá mi ò bínú sí nǹkan ní nǹkan rí kó lọ máa ń foríjì ìyá mi lọ́rùn tó rẹ́ dùn ní rìn kò rí mami kí wá nìwọ sàlámà lẹ́kùn lórí ahọ́n àníyàn ò dẹ̀ dáa sàlámà lẹ́kùn kìnìkan a ní prógámù kan àlọ́bì kan inú ò dẹ̀ dùn sẹ́ni tá à ń sọ yìí báwo ló ṣe fẹ́ ṣàṣeyọrí báwo ló ṣe fẹ́ lù yọ báwo náà ṣe fẹ́ rí ẹwà ẹ̀sìn lára ẹwà á máa pọ́n ni ó mo ṣe ń sọ wípé a máa pọ́n bí àparò ni a máa pọ́n bí àparò ni ẹni tí ìṣẹ́ o tó lóun fẹ́ rò mí pa ẹni tí ìṣẹ́ o tó lóun fẹ́ gbẹ̀mí mi a máa pọ́n bí àparò ni bó ṣe máa jẹ́ nìyẹn mo tún lọ ìlú wa bọ̀ ni ìwọ Eleha mi wọ́n gbé ẹ sílé ọlá wọ́n gbé ẹ sílé ọlà wọ́n gbé ẹ síbi ire bí ìdùnnú bí àlùbáríkà látara àjẹbí ìwà burúkú ó bá bẹ̀ jẹ́ ni Ọlọ́run bá sọ pé tí dáadáa kan bá dé báyìí látọ̀dọ̀ òun Ọlọ́run ni tó bá tún kù díẹ̀ káàtó látọ̀dọ̀ òun ni ó ẹ̀yẹ kọ̀ọ̀kan yín wò tí inú bá ṣe é ṣíwò ni inú ìbá ṣe é ṣíwò mà ṣí tèmi ẹ̀dá ẹgbẹ́ mi o inú ìbá ṣe é ṣíwò inú ìbá ṣe é ṣíwò mà ṣí tèmi ẹ̀dá ẹgbẹ́ mi o Ọlọ́run ló mọ̀ ọ̀nù ìka ànábì ló mọ̀ ọ̀nù alábòsí Ọlọ́run ló mọ̀ ọ̀nù ìka ànábì ló mọ̀ ọ̀nù alábòsí inú ìbá ṣe é ṣíwò inú ìbá ṣe é ṣíwò mà ṣí tèmi ẹ̀dá ẹgbẹ́ mi o mo sọ pé gbélé ẹ àfáàkà gbélé ẹ pásítọ̀ kà
gbélé ẹ oníṣẹ̀ṣe ìkà àní ẹgbẹ́ lẹ́yìn mi ò ṣẹ̀rẹ́ ọ̀tún lásì ẹgbẹ́ eléyìn ẹ má bá ń ṣọ̀rẹ́ pa ẹgbẹ́ eléyìn ẹ má bá ń ṣọ̀rẹ́ pa kí kálukú wà lórí ilé ni ẹ̀ mi ń wá èrò bí ṣe wàyè èèyàn ni mo fẹ́ torí tí èrò bá wà lẹ́yìn ẹbí bá tó bá yá wọn á ya lọ bọ̀ tó bá jẹ́ èèyàn lọ́lọ́run bá yàn mọ́ èèyàn máa dúró ni pẹ́sẹ́ ó gbọ́dọ̀ ṣàṣeyọrí a wá jẹ́ sábàbí ajá àwọn tọ́lọ́run bá yàn tìyàn tó rọ̀ka ike tó ń rọ̀gbà ike èèyàn tá a bá wá ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ lẹ ti fi sínú bondage ẹ̀sìn kì í ṣe pé à ń sọ pé à ń condemn ẹ̀sìn kì í ṣe pé à ń sọ pé Islam ò dáa àwọn ọ̀wà burúkú ọwọ́ títí yín àwọn selfish interest yín àwọn àníyàn títí yín tẹ́yìn fẹ́ kó ṣẹ òun lẹ́yìn ti fi fa àwọn èèyàn sínú bondage ẹ̀sìn ṣe nítorí ìtọ́nà tàná mọ́ sàlásálá ẹ wo àná kan Ògo Ìbàdàn Oríyọmí kọ́lọ́mà ẹ̀kan parẹ́ gbogbo bó ṣe lè nǹkan tà tó lórí wọn kọ́lọ́mà bá wa yẹyẹ wọn toró Ògo Ìbàdàn ní wọn ògo àgbáyé ni wọn gbogbo dáadáa tẹ̀sí àrọ́mọdọ́mọ yín á jẹ́ o inshallah rahman tí wọ́n lọ sí ọ̀dọ̀ àwọn àfáà kan tó níná jímù lẹ̀rọ̀ ẹ wo bí tí wọ́n fi àwọn èèyàn sínú ìdí ẹ̀sìn téèyàn bá kú á sí wọn ná àga kan tó fi ń jókòó pé wọ́n ti sọ pé wọ́n ní ìyàwó ẹ̀ ló ń jíṣẹ́ ìyàwó 40 kìíní kan ló fẹ́ tó bá ti rọ́mọ kékeré kan kó máa fẹ́ anánàbí sọ pé òun ló máa fẹ́ wọ́n tún wá Oríyọmí tún wá organize àwọn ìjọba tún kú lọ pé ẹ lọ kó gbogbo àwọn tó ń wà nínú ìṣòro yìí wọ́n tún wá kó wọn dé àwọn ẹlẹ́hà kan tẹ́ ẹ bá tiẹ̀ ti rí wọn lábẹ́ jẹ̀lbáàbù yẹn ti mọ̀ pé ìnira ni ìyà ni wọ́n ń bá bàbá wọn jà wọ́n ń ṣépè fún bàbá wọn bẹ̀ pé bàbá òṣì ṣáà ní kẹ́ ẹ wá káwọn lọ́dọ̀ Ọlọ́run àwọn táwọn ń gbádùn ṣé wo àwọn ti sọ fáwọn pé báyìí níbo la wá bá yàrá já níbo gan là ń lọ tí wọ́n bá sọ pé ó dáa nínú ẹ̀sìn àwọn kan wà tó ṣe pé kàndá ni wọ́n nínú ẹ̀sìn wọ́n á máa fojú ẹ̀ pé bí gbogbo Islam ṣe rí nìyẹn àwọn nǹkan tá à ń correct yín nìyẹn tẹ́ ẹ̀ sọ pé ọ̀n pobìnrin dá sọ̀rọ̀ ọ̀n pobìnrin dá sọ̀rọ̀ ọba adániwáyé ti pè mí kò sí ohun tẹ́ ẹ fẹ́ ṣe ẹ rí obìnrin nírí pé nílẹ̀ Yorùbá yìí pé obìnrin ò tiẹ̀ lè ṣe nǹkan kan kò sáṣeyọrí kankan tóbìnrin lè ṣe kí ló dé most of àwa tá a sọ pé ajẹ́lẹ̀ha yìí ẹ ti rí wa nírí pé ìgbésí ayé wa tá a fẹ́ lò tá bá ti lò ń nù ọba ìtókù ká máa lọ lò ó nù kòtò ni èrò ọkàn ẹ̀yìn mi kò dá fún gbogbo ẹni tó bá ti jẹ́lẹ̀ à nítorí pé kí ni ẹ rí wa nírí pé ọba dániwáyé ló ni wá ẹ ń wò wá pé màláìkà ni wá àdè kì í ṣe màláìkà woman be like you ni wá èèyàn ni wá ẹ̀jẹ̀ ló ń flow lára wa ta lẹni tó pé ẹ fún kálukú ní freedom of ayé ẹ jẹ́ kí kálukú lo freedom ayé ẹ̀ tẹ́ ẹ bá máa wá sọ àti ìlàwọ̀ àti ìrọ̀sùl ṣé gbà tó lọ́n sọ pé ẹ tẹ̀lé àṣẹ òun Ọlọ́run ẹ pòfin òun Ọlọ́run mọ́ ẹ tún wá tẹ̀lé àṣẹ àwọn òjíṣẹ́ yín tá a rán sí yín òjíṣẹ́ gbogbo wa àwa Islam ànámọ́ sàlàsàlà ni òjíṣẹ́ ìyàwó bẹ̀rẹ̀ látòtò ọkọ tá a bá wá tẹ̀lé òjíṣẹ́ ṣé wọ́n sọ pé kẹ́ ẹ bó tálẹ̀ǹtì wa mọ́lẹ̀ ni tá a bá wá tẹ̀lé àṣẹ yín ṣé wọ́n sọ pé kẹ́ ẹ má èkó ògo wá gbérí ni tá a bá ti tẹ̀lé àṣẹ yín ṣé wọ́n sọ pé ìyà ni kẹ́ ẹ fi lo ìgbésí ayé wa ni ṣé tá a bá ti tẹ̀lé àṣẹ yín ṣé wọ́n sọ pé àwa gan ò gbọdọ̀ ní freedom of speech ni tá a bá wá ń sọ eléyìí ò ń ṣe lẹ́hàn gidi o ẹ̀yin tẹ́ ẹ nílẹ̀ àgidi tó ṣe pé ògo tí wọ́n gbé wáyé ẹ̀ jẹ́ kí wọ́n ro lọ́nkọ́ Ọlọ́run á bí yín àdàbí àyàfi tó bá jẹun tọ́lọ́run àtànábì ní ẹ máa ṣe nú ẹ̀sìn lẹ́ ń ṣe ẹlẹ́hàá mi wà tó ṣe pé ògo àgbáyé ni ògo tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ máa jẹ lábẹ́ ẹ̀ bọ̀ látara pé don't do this don't do that if you do this ànábì Muhammad they will do this for you if you do that Rasulullah they will do that for you ẹ ti wá kó ṣẹkẹṣẹkẹ sí wọn lọ́wọ́ àwọn yẹn dẹ̀ wò pé ohun tẹ́ ẹ sọ náà láṣẹ kò sẹ́ni tí ò ní tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀ tálẹ̀ǹtì là ń sọ yìí tálẹ̀ǹtì kálukú ẹni tó bá ní tálẹ̀ǹtì sọ̀rọ̀sọ̀rọ̀ bí irú tiwa yìí èmi bó rí onítọ̀hún sí kò lẹ̀ ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá dáni wáyé sọ pé máa sọ á sọ ẹgbẹ́jẹ́ forí ẹ fún kálukú ní freedom nínú ayé ẹ̀ kó lè gbé sí ayé ìrọ̀rùn
ṣé bí wọ́n ṣe camp àwọn obìnrin Lárúbáwá nìyẹn ṣé bí wọ́n ṣe lò sẹ̀mí tó ṣe pé gbogbo èyí tẹ́ ti lọ sí àjẹsáde báyé wọn ṣe rí ẹrí bá rí àwọn obìnrin wọn ṣe rí lọ́hùn ṣé èèyàn wá lè fi àwọn ẹlẹ́hà àti bí fi bẹ lọ́hùn ti tọ̀hún láwọn ẹlẹ́hà kọ̀ọ̀kan ìgbà tí ìyàwó Kaola tí wọ́n kó táwọn ẹlẹ́hà tó bá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ wọn lánàá ìyá yẹn ṣe nítorí tọ́lọ́run tàbí mọ̀ sàlàsàlà ṣe bí ṣe lẹ́ dídí ogun ìgbò tún yá àwọn kan tún lọ kọ́ àwọn ẹlẹ́hà fẹ́ pé àwọn òkè ìṣẹ̀lẹ̀ àwọn daṣọ bá wọn lójú ni imagine àwọn amóore sùn ní í ṣe nìyẹn àwọn amóore sùn ní í ṣe nìyẹn kọ́ lóhun ọba kótómi nítú ọlá kótómi nítú ọlá kí n dọlọ́lá kí n dọlọ́rọ̀ tí mo lè máa organize fáwọn ẹlẹ́hà tí mo lè máa organize fún wọn pé ok iṣẹ́ wo lẹ́yìn ṣe bí èlò ló lè tó yín ok àfi nǹkan báyìí dá sí fún yín ọlọ́run àfa àlùbáríkà sí mò ń ṣe kọ́lọ́njó tún jù bẹ́ẹ̀ lọ ni fáwọn tó súnmọ́ mi nínú kò sí tèmi náà mò ń sọ pé ẹgbà tá a bá wá ń sọ nínú ẹ̀ka náà gbogbo nǹkan tó ṣe pé nǹkan dáadáa tó yẹ kẹ́lẹ́ àmà fi gbádùn ayé ẹ kọ̀ndẹ́mù gbogbo àwọn aṣọ tó yẹ kán máa lò irú bẹ́ẹ̀ bí ṣe lo jẹ̀lìbá bí mo ṣe lo bí mo ṣe lo jàlábíà yìí tí mo lo àbáyà yìí àwọn míì ẹ̀ṣẹ̀ ní lọ́dọ̀ wọn ẹ̀ṣẹ̀ ní wọ́n á ní black nìkan lẹ́lẹ́ àgbọ́dọ̀ máa lò àtún kí ẹ̀yìn àlìsúnà wà lè jàmá torí ẹ̀yìn tún ṣe dáadáa kan fún àwọn ẹlẹ́yà níbẹ̀ yẹn kì í ṣe gbogbo àlìsúnà ní ọ̀dá o àwọn náwọn àlìsúnà tó ń súnmọ́ mi èèyàn ni wọ́n kì í ṣèrò tẹ́ bá rí àwọn ìyàwó wọn respect ni wọ́n ń wá sí ṣọ́ọ̀bù mi dáadáa tẹ́ bá rí àwọn jẹ̀lìbáàbù wọn tẹ́ bá rí trainers tó ń lò tẹ́ bá rí báàgì tó ń gbé ẹ̀sìn àwùyàn ẹ̀yìn kan dẹ̀ sọ pé ẹni bá ti múra bẹ́ẹ̀ kárí ni ẹ̀sìn ẹ̀ ti bàjẹ́ kí ló dé gan kí ni problem wà lẹ̀ Yorùbá kí ló dé ẹ má bà tiwa jẹ́ ẹ jẹ́ kí kálukú lohun tó bá sẹ̀mí ẹ̀ mú lásìkò èmi gan dé mo ń gbé bọ́ọ̀dì o mo ń di ẹsẹ̀ bẹ́ẹ̀ ṣe rí mi yìí o tẹ́ bá rí mi ẹ̀ ní sọ pé tẹ́ bá rí mi tẹ́ ẹ máa wò pa ṣẹlẹ̀ àníṣá èmi mo ń di ẹsẹ̀ dáadáa nítorí pé kí ni ẹ̀há mi ò sọ fún mi pé kí n má múra dáadáa ẹ̀há mi ò sọ fún mi pé kó o máa rin rìnṣìrìnṣì kiri ìlú tá a bá wá rí àwọn kan tí wọ́n ti ẹ máa lọ wo àwọn ẹlẹ́yà àlùbáríkà ní TikTok àwọn ọmọ mi dúró re wọ́n bá látán wọ́n ga kan wọ́n dúró re tá a bá rí bọ́n ṣe ń polówó ọjà wọn pẹ̀lú àwọn fine kimọ́ọ̀rù fine canvas fine trainer tí ẹlòmíì bá ní wọ́n máa wọ pé àwọn eléyìí wọ́n ìwé kò sálùjọ́ náà fáwọn eléyìí ṣé kí ló kàn wọ́n pẹ̀lú pé kí ni ẹ máa lọ tajà yín nù lé ni àwọn kan nìyẹn mo wá ń sọ fún yín pé tọkọ ẹlẹ́ ò bá complain kí ni problem ẹ̀yin kí ni ìṣòro yín má ṣùmátò ó pọ̀ jù nínú ẹ̀hà kí ló ṣẹlẹ̀ lóde èní ayé 5G la wà ṣé wọ́n sọ pé kẹ́lẹ́ à má jẹun tó dáa lásìkò wọ́n ní kó má wọṣọ tó dáa lásìkò wọ́n ní kó má gbé báàgì tó dáa lásìkò ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ mi ṣe wà èmi máa ń sọ fún yín pé èmi ti kúrò nínú ẹni tọkùnrin máa sọ fún yín pé ṣé o dẹ̀ ti kírun aago méjì ṣé o ti kí sùúrì o kírun wọn iye àṣùbà o kírun gbá ọba adániwáyé ló ṣe yẹn àánú ni tọ́lọ́ ń bá fi ẹ̀sìn rọ̀yàn lọ́rùn wà á máa ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn sọ pé kọ́lọ́ ń jó ra wọn lọ́rùn tí n bá wà ní ṣọ́ọ̀bù tí kọ́sọ́mà bá dé tẹ́yọ ọmọ bá sọ pé mò ń kírun lọ́wọ́ wọ́n ní bẹ́lẹ̀ òkú ṣàdúrà tọ́kọ̀ òkú ní dáhùn wọ́n á jókòó ìtí ò bá lè jókòó ajé mi ò ní yà mí ìmí máa sọ pé mo dẹ̀ láìkí yín o kò sí ń tẹ́lẹ̀ máa ṣe tó bá ti tó àsìkò kékeré ké pọ́ lọ́run yín èké pé mo ní mi kọ́ ni o mímọ̀ ṣe mi kọ́ àánú mo rí gbà o wàláì torí tí wọ́n bá sọ pé ọlọ́run fẹ́ pikan rú àwa irú àánú bẹ̀ wà nírọ̀ ni bọ̀ bó ṣe wọ ọlọ́run ló ń ṣọlá òun mo ṣe dúpẹ́ lọ́wọ́ ìyá àti bàbá tó bí mi tán dẹ̀jẹ̀ lé mi lórí torí àwọn náà mọ̀ pé ohun tí mo fẹ́ yà nínú ayé leléyìí ihun tó máa ń dùn mí jù ni pé ìyá mi ti kú ọkọ́ náà máa foríjì dáadáa tó ṣe láyé ó ń tẹ̀lé lórí àwọn ọmọ ìwẹ̀lẹ́ àtọ́n ti kó ṣẹkẹṣẹkẹ sí lọ́wọ́ máṣúmátọ̀ orójú ọ̀nà báyìí wọ́n á dẹ̀ sọ fún ẹ pé inú igbó ni kó máa gba inú igbó torí ànábì o máa gba inú ìwọ náà dẹ̀ rí pé inú igbó ni o wá torí pé nítorí ìbẹ̀rù tó ti ní sáwọn aṣíwájú yẹn kò wá lè jẹ́ kí wọ́n náà ronú pé ṣe bọ́lọ́run lọ́ba táǹsì ọlọ́run ló ń tó ni àníyàn tí mo fi ṣe kankan náà fi sọ mí lẹ́san ṣé kí n túbọ̀ sí brain ní ẹlòmí ò lè obìnrin mi ò lè bọ́ síwájú adarí ìjọ ẹ̀pọ̀ kó sọ̀rọ̀ mo dúpẹ́ o olúwa ẹ ṣé o wọ́n mọ̀ mí nínú ìjọ tí mo ń ṣe wọ́n mọ̀ mí téèyàn bá dẹ̀ ṣe bá darí bá ṣe ohun tí ọ̀dà máa sọ
wà rọ́bùlì kábà wọ́n mọ̀ mi o NAFDAC ni kò pé méjì wọ́n dà ló lè ohun tó máa mú tí mi ìfi ní sòótọ́ ọ̀rọ̀ kọ́ bá dání wáyé pa mí kí n máa lọ orí òdodo ni máa kú sí òótọ́ ọ̀rọ̀ táwa ń sọ fún yín tó dàbí pé ọpọlọ yín ti dàrú nítorí ẹ̀yẹn tẹ́ ẹ wá ń ra yín nídìí pé ẹ̀yin ni wọ́n fi nǹkan rán ẹ̀yin làrólé ànábì ta ló mọ̀ ẹ́ ta ni bàbá ńlá kú ẹ̀ nílẹ̀ Yorùbá tó bá nàbí fàmílì nínú gbogbo àwa mùsùlùmí ṣe bọ́ lọ́hùn náà sí gbogbo ayé ni ṣáàjẹ́ fámílì ẹ̀ ṣáàjẹ́ rẹ̀ a bá ń sọ fún yín pé ọpọlọ yín kò tí ì sakuléètì dáadáa nídìí ẹ̀sìn yín gbogbo ẹ̀yin tẹ́ máa ń takù nìyẹn ẹ jẹ́ kó rí yín lọ pé o kọ́pọlọ yín ṣiṣẹ́ gan nítorí pé mo ti fún yín ní wọ́n ní lánàá àwọn kan sì pè mí lẹ́nìí wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan bọ̀ mo ń sùn lọ́wọ́ ń gbà ẹnu ìfẹ́ kan fi tí wọn kó bá tèmi mo rẹ́ẹ̀sì dáadáa mo dẹ̀ ti ṣá wọn blocking ẹni first note tẹ́ bá máa drop fún mi tí n bá ń lọ gbọ́ àwọn àsí ọ̀rọ̀ wàláì máa kó fún yín máa bójú yín jẹ́ nítorí Ọlọ́run ọba ló ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ ẹ wá wo gbogbo àwọn ọmọ náà ẹ fà àwọn ìyá sínú ìgbèkùn ẹ tún wá ẹdùdé lórí àwọn ọmọ àná kan wọ́n ń sọ fún mi nínú ìjọ mi tí mo lọ pé ẹni tí ọmọ ò bá ti fẹ́ jọ ọmọ àlè ni ó yá ṣé tọ́lọ́hun ò bá wáyàn fún bẹ̀ ṣẹ́yìn jọ lọ́hun ni inú mi dẹ̀ dùn àtọmọ ọmọ ọkọ tí mo tọ́ àti yìí tó jẹ́ ti tèmi wàláì I understand ara wa dẹ́kú I understand ara wa jù ìyí tó jóbìnrin mi tó ọkọ lọ sílé ọkọ tí mo sọ fún gbẹ̀ngbẹ̀ àwọn ìjọ ó ní ṣe ẹni bá fẹ́ jọ nìkan ló bá wà lùjọ́ náà ni ó ní ẹjẹ́ kọ́lọ́ yàn fún un ó dá mo ti gbọ́ ìgbà tí ọmọ mi fẹ́ ẹ tún máa wo Islam ló fẹ́ o mùsùlùmí ló fẹ́ o àfáà gidi àfáà àlùbáríkà ló fẹ́ ní àwọn tó gbàgbọ́ yé torí wọ́n pé àwọn kan tún ń sọ nínú ìjà pé kí ló wá dé tó fi jẹ́ pé ẹni báyìí lè jẹ́ kó ọmọ yín lọ fẹ́ àwọn ọmọ wa nínú ìjọ yẹ kán fẹ́ra wọn ni mo ní sẹ́ni tá tó fẹ́ yìí kì í ṣe Islam ẹ̀dùn ọ̀nà mélòó ní Islam gan nílẹ̀ Yorùbá ẹ sọ fún akágbọ́ torí náà bá ti gbé wèrèwé mi kó fún wọn ni mo ní ẹni tọ́nà ọba yàn fún ibi tí ọkàn ẹ̀ ti máa balẹ̀ ibi tí ò sí pé mi ni máa fi gàrí ránṣẹ́ tí wọn ò ní pè mí pé ẹsẹ̀ ìdí owó síbi tí wọn ò ní pè mí pé ọbẹ̀ àwọn tán tí wọn ò ní pè mí pé gáàsì tán ibẹ̀ lọ́nà bàbá mi ti lọ nítorí ṣẹ̀dá mi ò ní gbarú ẹ̀ ọmọ mi ò ní lọ ilé ọkọ kó wá pè mí kí n káyà sókè kí má fọwọ́ di gàgá ojú tèmi ni mo sọ kí má fọwọ́ di gàgá ojú bọ̀mọ́ mi yọ lókèrè kí má fọwọ́ di gàgá ojú kí má fọwọ́ di gàgá bọ̀mọ́ mi yọ lókèrè bọ̀mọ́ mi yọ lókèrè kí má fọwọ́ di gàgá ojú ẹ̀yin tẹ́sọ̀ pé kán fẹ́ jọ yín náà àwọn ọmọ yìí ò ní rest of mind látara pé àwọn adarí yín wọ́n kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sẹ́yìn lọ́wọ́ wọ́n ti tún kó sáwọn ọmọ lọ́wọ́ wọn fún ọ ní freedom kán lò sẹ́mi wọn ó bá ẹlòmíì nínú ẹ̀sìn yìí débi pé wọn ò ní lè fọmọ lásẹ̀sì láti sọ pé mingu pẹ̀lú àwọn eléyìí ìwọ náà bọ́sítà ṣiṣẹ́ ń ta gobi láìfù ṣe rí irú ọmọ bí àwa délé ọkọ tán kò ní lò sẹ́mi látàbẹ́ àwọn ọmọ tèmi lóbìnrin wọ́n jáde wọ́n mọ̀ tó ń jẹ́ life wọn ò lè délé ọkọ kan kí nǹkan kan tún máa wù wọ́n torí kò sọ́rọ̀ ẹ̀wọ̀n kan tó ń ṣe nǹkan mo fún wọn lásẹ̀sì lọ ìwọ ní kò fọpọlọ sí ohun tó ṣe ọmọ ẹni mélòó ló jáde primary ló jáde secondary school tí gbogbo ò ti di títì gbala sálọ ní Èkó wọ́n ti bà yá ọmọ yín jẹ́ náà ṣádarí mi mórí bọ́m̀bẹ̀ ká bá wá ń sọ fún yín ẹ máa ní wọ́n kàn dé mu ẹ̀sìn ẹ̀sìn wó gan lẹ̀ ń ṣe àbẹ́ ìṣẹ̀sìn ẹ ti mú wèrè mẹ́sìn ẹ ti mórí burúkú mẹ́sìn ẹ ti mú ṣì mẹ́sìn ṣé ká borí kí gbogbo ẹ̀kan lẹ̀ náà ń pè lẹ́ni Ọlọ́run ni ṣé ká bojú náà ń pè lẹ́ni Ọlọ́run ni ṣé kí láwàní ká wé láwàní náà ń pè ṣé ká wọ agbádá lẹ́ni Ọlọ́run ni iná dẹ̀ sọ fún wa pé sẹ̀mí aláwọ̀ ní máa ní amídà o ẹ̀yin lẹ sọ pé Ọlọ́run ló mẹni tó ń sìn Ọlọ́run ló mẹni tó ń sìn wọn kí la wá ń bá ká kí là ń fà ẹ̀yin ẹlẹ́à ẹ̀yin amúnibú ni ẹran bí yẹtẹ́ ẹ wà nínú ẹlẹ́à ẹ̀yin náà wá ṣẹ́ṣe abẹ̀yìn ni gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ dáwọ́lé ẹ̀bẹ̀ náà pé ọlá àníyàn yín sì kò ní ìkọ́kọ́ ló ń kójú ó ṣèṣe rere ẹni táníyàn ò bá ti dá kò lè ṣèṣe rere ìwọ tó bá ti rí ìkọ́ni ìkan tó ń bínú kò ní ṣèṣe kò lè ṣòṣe rere ojú kan ló máa wà bí ẹjọ́ ní nǹkan gá ọmọ ọkọ yín tó ṣe pé òun lògo ọ̀la tó máa bù sí yín ẹ ti báyé wọn jẹ́ ẹ ti sọ pé wọn ò dé bá yín gbé o ẹwọ ẹ jẹ́ kó máa lọ sí ọ̀dọ̀ grandma ẹ jẹ́ kó máa lọ gbá o wá mú ògbónúlé o ti dànù
kí ló fẹ́ dé bá lọ́la ẹnì yìí ló dẹ̀ fẹ́ ran àwọn ọmọ ẹ lọ́wọ́ lọ́la èmi ń sọ o ohun tí n bá rò sọ ọmọ kọ́kọ́ náà ti sọ fún mi lórí àwọn tèmi náà torí mo kó gbogbo wọn pọ̀ kò sí yàtọ̀ kí la wá ń fà kí là ń fà wọ́n dẹ̀ mọ̀ mí nínú ìjọ tí mò ń lọ wọ́n mọ̀ ìjọ tó mọ̀ mi kan ṣèyàwó ní December gbogbo wọn náà wá náà ní àwọn bá yín yọ̀ tí wọ́n bá yọ lókèrè báyìí táwọn ọjọ́ bá dé máa lẹ́yìn náà tún wá mi ìdè wá fún yín ní invitation wá ní ẹ̀yin lẹ máa ṣe nǹkan táwọn ò ní wá ìhun tẹ́ ẹ ṣe kalẹ̀ pẹ̀lú àwọn lẹ́dẹ́ bá màmá kan ní pé ẹ ṣá máa tọ́jú mi lọ ẹ ṣá máa lọ fún mi lọ ẹ má wo tìwà mi ẹ má wo tẹ̀ṣẹ̀ mi ẹ má wo tìṣe sí mi ẹ ṣá máa fẹ́ ràn mí lọ ẹni bá ní nǹkan ṣe nu wọn wọ́n ń pè mí mo dẹ̀ ń lọ mo ń respond pẹ̀lú wọn kí ló wá dé àná kan tí àwọn ẹlẹ́yà tá a kóra wájọ àwájọ bá a ṣe ń lọ tàlímù and contribute owó yẹn wá pọ̀ àwa lọ alọ́ra nǹkan ara báàgì ara bàtà ẹ jẹ́ mọ̀ pé àwọn kan dìde tó ń sọ pé ẹ̀ka kárí ni náà ń ṣe o àwọn eléyìí ò sí lójú ọ̀nà mọ́ o àwọn eléyìí inú náà ń lọ o jáàná mọ̀ ibẹ̀ mo ti wá tẹ pọ́ọ̀sì pé ó rà pé àwọn eléyìí wọn ò fẹ́ kí n rógo mi lò mo wá di wọ́n mọ̀pọ̀ mi wàláì wọ́n mọ̀pọ̀ ní mí sí o wàláì làásìm wọ́n mọ̀pọ̀ ní mí èmi àtọba adániwáyé àtànàbí mọ́mọ́ sàlàsàlà àtọkọ tó gbé mi sílé òun lájọ ń dìbéètì lórí ọ̀rọ̀ ayé wa báyìí gbájá ló ṣe léyìí kò gbọ́dọ̀ jẹ́ ṣéèkì báyìí ló sọ bọ̀ mo jẹ́rìí ara mi láti ilẹ̀ bó o bá ti sorí burúkú ọ̀rọ̀ màá wọ́nà tí màá fi kó fún ẹni torí ọ̀rọ̀ kì í gbénú ọmọ yé wa kó jẹra kì í ní ìyàn sínú tẹ́ ẹ bá rí yé wa tó sọ pé ìyàn ogún ọdún gbóná ni àsáwọ̀ ni ní ẹ sínú o àsìkò tó kọ lẹ́tọ̀ ọ̀rọ̀ yẹn a lè má fún ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ pọ̀ fún ara ẹ ló máa rìn wá gbọ́rọ̀ ẹ fúnra rẹ̀ ló máa rìn wá gbọ́rọ̀ ẹ gbogbo ẹni tí ò tí ì tó yàwó kan fẹ́ látara pé ìyàwó hùwà kan ẹ fẹ́ yàwó le tó bá fẹ́ yàwó le á change bóyá ṣé ọkọ rí bákan wọn á ní ìyàlé ilé ló ń ṣe fẹ́ yàwó mi ilé bóyá kọ́ fẹ́ yàwó ní múmẹ́ǹtì yẹn wọn á ní ìlara ìtara ìyàwó ìyàlé ń jowú ni òun ló bá yí ẹ jẹ́ ẹ wo orúkọ tẹ́ ẹ fún obìnrin lóríṣiríṣi ẹ wo bẹ́ẹ̀ ṣe bá yí àwọn obìnrin jẹ́ wọ́n bá kọ́ obìnrin ìyálé àti ìyàwó mi lọ sí ọ̀dọ̀ adarí mi a máa sọ pé àjẹ́ ni ìyálé ẹ̀ yìí òun ló ṣe òun ló di ẹ̀ mọ́lẹ̀ ìjọ tẹ́nìkan sọ bẹ́ẹ̀ fún mi tó wá tó ṣàlàyé pé àwọn máa lọ sọ́dọ̀ ustaasi àwọn báyìí náà máa sọ fáwọn mo ní kí wà lẹ́yìn wá ṣe ó ní kí lòun wá fẹ́ ṣe níwájú wọn òun kàn dorí kodò òun wò ní ẹ ti sùn gbájẹ́ kí n ṣọmọ yé wá àsáwọ̀ ni ẹ èmi ló máa sọrú ẹ̀ fún ibẹ̀ láti máa jọ pé ẹjọ́ ohun tí mo ṣe fún gangan ibi tí mo dé mọ́ gangan mo fẹ́ kẹ́ fi hàn mí tó bá jẹ́ òótọ́ lẹ ríran ibẹ̀ mo dẹ̀ ti máa gégùn pé àníyàn mi sí kọ́lọ́n fi san mí lẹ́san àníyàn táyì náà fi sọ kọ́lọ́n fi san mí lẹ́san tó bá jẹ́ òótọ́ lẹ sọ fún mi ẹ máa lékún bọ̀ tó bá jẹ́rọ lẹ pamọ́ mi tó bá pẹ́ ríran èké ni wàláhì ẹ máa dẹni yẹ̀yẹ́ lójú àwọn ọjọ́ ni wọ́n ní owó adákẹ́ wọ́n ti wò pé ohun tó sọ yẹn ó ti rí bẹ́ẹ̀ tá a bá lẹ́lòmíì ìbẹ̀rù adarí ẹ̀ jọ lóhun lọ ṣé ẹ ti rí ibi tá a ti bára wa ẹ wá wo bí ìyà ṣe ń jà àwọn ẹlẹ́yà lóríṣiríṣi ìjọ kan mo lọ síbì kan mo wá gbà rìn ọjà kọjá ẹnìkan wọ́n pè mí ẹlẹ́yà kọ́sítọ́mà wọn ẹ ti fi ìsọ̀ àwọn ẹlẹ́ ìsọ̀ fùfú mo gbà lọ́dún yẹn lọ́hùn níbi tí mo lọ ẹ wá bá wọn rajà ni inú àwọn tó ń jọ jókòó náà wọ́n sọ pé ṣé ẹ̀ lójú ni ṣé lẹ́hìn eléyìí jẹni tó ra fùfú ẹ wò látòkèdè sáà ẹ wo bàtẹ́sẹ̀ ẹ wo báàgì tó gbé ṣé rí ìránṣẹ́ ni tó ń bá yín rajà lélẹ́yìí ó yá ìmúra kálukú ni máa júwe bó ṣe jẹ́ ìwọ tó ń sọ fún ẹ pé má múra má ṣe jìjáàbù dúdú ni o máa wọ̀ má ṣe léyìí má ṣe gbáyìí má ṣe báyìí wọ́n á kú ẹ mọ́rọ́gà ihun tí òun ṣe tiẹ̀ wọ́n á sọ ń pẹ̀ torí tó bá ṣe pé èmi náà bá dọ̀ọ̀lù ara mi ìgbé bọ́dì ni mi ìdúró re ni wọ́n mọ̀ pé wọ́n á wá fa jẹ̀lìbáàbù mi lọ́rùkà ibi nìkan bá gbóhùn wa ní ẹ má bínú àmọ̀ pẹ́yìn ni ìwà àti tèmi àti ìmúra mi ló tún ka pé báyìí lélẹ́yìí ṣe rí kí ló dé ìnilára pọ̀ nínú ẹ̀ka fáwọn obìnrin ẹ ṣàánú wọn ẹ ṣàánú wọn ẹ ṣàánú wọn ẹ̀yin ọkọ ẹ ṣàánú wọn abẹ̀yìn ni ẹ̀bẹ̀ là ń bẹ òṣìkà kó lè jẹ́ kárílé gbé a máa bẹ̀yìn ni ẹ ti gbọ́ à ń bẹ̀yìn ni o èmi ò ṣakọ
tá a bá rí wà kan ìṣe kan tí ìyàwó ti ṣe fún yín kó tó kẹ́kàkẹ́ á wò pé ẹ̀ ṣẹ̀san ẹ̀ fún ẹ bá wa foríjì wọn ẹ bá wa foríjì wọn o torí bí tí ọ̀rọ̀ yín lọ yìí ohun tó ń dùn mí ni mo sọ lẹ́nìí kọ́nà ń wọlá pé kò síbi tí wọ́n ti máa sọ̀rọ̀ ẹlẹ́yà láìda ó máa ń gbẹ̀ngbẹ́ lọ́kàn mi ni pé ìran mi làwọn yìí ẹ̀yà mi ni wọ́n kí ló wá dé tó wá ṣe pé ẹ̀sìn wa tá a gbà àwa jẹ́ kí ọmọlúàbí ìjẹ́ èèyàn ìjọ ọmọlúàbí ìfẹ́ràn rẹ̀ àwa jẹ́ kó jọba wọ́n ti brainwash ẹlòmíì nínú gbogbo àwa tá a sọ pé bá pé ajẹ́lẹ̀sìn gbogbo ẹni bá ti sọ pé òun gbà fúnra ẹ̀ báyìí wọ́n á nẹ́lẹ́bọ ni gbogbo ẹni tí nǹkan kan bá ti ń pa wọ́n pọ̀ pẹ̀lú rẹ̀ wọ́n á ní òsì lójú ọ̀nà ọlọ́run bá lọ́ba tó ń pín un mo fẹ́ kẹ́ ẹ gbọ́ voice note tí mo fẹ́ play torí tí mi bá sọ gbogbo yìí tó wà lọ́kàn mi dáadáa bí kẹ́ ẹ gbọ́ mi yé báyìí àwọn oníkó ní jẹ́ kí n gbádùn ẹ má ì tí ì pè mí wọlé o bẹ́ẹ̀ pè mí wọlé máa tún fi sí play mood ẹ gbọ́ voice note yẹn. Okay, ma. Salama. Ọmọ wo nìyẹn ná? Okay, ma. Said. Ẹ bá bínú o voice note yẹn ni mo fẹ́ mò ń wá o. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ọmọ Nàìjíríà ilé tó kó tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ mi. Ọ̀rọ̀ ẹlẹ́yà tí mo gbọ́ ló ta méjì tèmi náà fi ní kí n fi voice note yóò láòdù ń tèmi dáadáa. Nàìjíríà bá mi dá sí. Ṣé ń gbọ́ mi dáadáa ẹ bá mi táìpù tẹ́ bá ń gbọ́ mi dáadáa ẹ jẹ́ kí n mọ̀. Ọlọ́run á ṣe dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa àtọkùnrin àtobìnrin ìjẹ́ mùsùlùmí ni ìjẹ́ kìrìsìtẹ́nì ni ìjẹ́ ṣẹ̀ṣẹ̀ ni àti gbogbo wọn lápapọ̀ Ọlọ́run á bá mi ṣàlékún ìmú ní kálukú. ẹ jọ̀ọ́ ṣé ń gbọ́ mi. Mo fẹ́ kémi náà ní àwọn àlàyé péréte tèmi náà fẹ́ ṣe níbi tí àwa mùsùlùmí tí a fi ń ìṣesí tí a ń ṣe síra wa tí ò dáa. Ok ẹ ṣé mo dúpẹ́. Wọ́n tá jẹ́ obìnrin níní ọlá ọlámilẹ́kùn ló ń la oríṣiríṣi nǹkan kọjá. God bless you Jimoh ẹ ṣé mo dúpẹ́ láti sọ̀rọ̀ síta. Azan God bless you. Mo fẹ́ kí òun ló jẹ́ kí n fẹ́ ṣe àlàyé kí àwọn èèyàn bá mi dá sí. Bello ẹ ṣé mo dúpẹ́ ẹ máa gbọ́ lọ. ọmọ obìnrin mo bọ́kùnrin mo bóbìnrin àwọn obìnrin àkọ́bí yẹn mo ti dàgbà díẹ̀. Ìgbà tí mo fẹ́ wọ OND a ní ọ wá jáde lọ síbi kan àrùn níṣẹ́ ó ti bàlágà pàdé ẹnìkan so ẹni tó pàdé yẹn ó ṣàní òun fẹ́ nínú ìgbàgbọ́ ti tèmi wàásù tí wọ́n máa ń ṣe fún wa ni wípé tí ọmọbìnrin wá tó márì tó fẹ́ kájẹ́ kó fẹ́ ni bí wọ́n ṣe ń ṣàlàyé táwa náà sì ń gbọ́ pé kọ́ máa ṣe ṣìnà kiri ní ti tèmi tí mo jẹ́ ìyá ẹ̀. Ẹ bá wa lọ́ọ̀fù ẹ láìkẹ́ ẹ ṣí ẹ̀ káàkiri. mi ti nígbàgbọ́ nínú ẹ̀ wípé tí ọmọ bá ti ní ọkọ tó dẹ̀ níwọ̀n ìbá iṣẹ́ péréte lọ́wọ́ ó ti wà òkè. Ìgbà tí ọmọ ìwá rí àfà yìí torí àfà la lè pé ó wá di wípé bá ti wá àwọn èèyàn ṣáà sọ pé kò dákọ̀ ọmọbìnrin máa pẹ́ ní kankan wọ́n ṣe ákí ó wá oníṣẹ́ mẹ́ta ló ní lọ́wọ́ ó lóun ṣiṣẹ́ níbi MTN òun ṣiṣẹ́ níbi iléeṣẹ́ búrẹ́dì òun ṣe kankan ṣáà sọ oríṣiríṣi kò dẹ̀ pọ́sibù fún wa láti sọ pé bóyá ká lọ síbi tó ti ń ṣàyẹ̀ pé ká tẹ̀ lọ́bẹ̀ àwọn náà ti kọ́ wípé my brother Ọlárewájú Ọlájùwọ̀n. Ìgbà tí wọ́n wá aṣá kẹ́ pè sórí ètò lẹ́nìí o àti àwọn ìyá yìí náà wá kíní kan kan sọ condition ọmọ wọn yẹn fún wa mo lè ṣàlàyé tọ̀dọ̀ mi ọmọ mi ń lo jab ọmọ mi dẹ̀ jẹ́ ibìkan tó jẹ́ pé kò síṣẹ́ tí ò lè ṣe àtọ̀ sí aṣẹ́wó ó wà hard working so ó lè ṣẹ̀ṣẹ̀ wọ skul yẹn wá ní mi ì lè jẹ́ kí ọmọ mi máa ṣe ṣìnà kó wà ní skul Ìbàdàn kó máa sọ pé Àbújá ló wà ní ìyẹn ni mi fẹ́
wọ́n ṣàṣe ákìtì tó fi lè lẹ́tọ̀ọ́ síra wọn nǹkan tí wọ́n ṣe ákìtì bàbá ọkọ ni àṣàtẹ̀lé àwọn délé àṣekè nìkan bí a ti sọ pé ó máa lọ sí skul yìí máa parí bàbá ọkọ yẹn jẹ́ ẹni tó mọ̀ nípa alákọ̀wé ni wọ́n ṣùgbọ́n àmọ̀ pé tìmùtìmù kẹ́gbìn dà sí òun ni wọ́n bàbá yà ṣáà máa ṣe gànràngànràn ọmọ yẹn tẹ̀lé wọn àsìkò tó yẹ kó lọ sí skul ó tó gbogbo àwọn students ẹgbẹ́ wọ́n pè pé alájà ò wá mọ́ ní kankan bàtà máa gbọ́ bàbá yẹn ní kò ní ìdìkú padà mọ́ ó máa ṣe nǹkan kan lọ́dọ̀ àwọn ó máa ṣe part time ó máa ṣe kinní kan kò ní ìdì mọ́ àlẹ́dọ̀ jíjẹ aṣáà rí pé mo súnmọ́ lágọ́ bẹ́ẹ̀sì ó ti parí skul ó ti ṣe everything pé kó máa tọwọ́ bọ̀ wọn kankan ẹnìkan ló wá tàwa lólobó pé ní tí wọ́n ń ṣe yìí ká pe ọmọ wa sákèsí wọ́n ti poison máa jẹ ọmọ kò fẹ́ sọ síta àwà lórí ẹ̀ títí mo ṣe wá wà fọ́sí pé kọ́mọ yẹn padà sí skul ṣówó skul tó san ó máa gbé síbẹ̀ ó ti gba ọ́sẹ̀ tó ń gbé kì í má sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ wọ́n ṣàṣe ọmọ yẹn padà síbẹ̀ wọ́n make sure pé ọmọ yẹn lóyún lọ́dọ̀ wọn àwọn èèyàn tẹ̀ ń sọ pé kán lọ yọ ọmọ yẹn ní rárá wọ́n ṣàṣe kóhun máa lọ sí skul àwọn tó bá ń gbọ́ nípa ọ̀rọ̀ mi ìfẹ́ sọ skul bí tó lọ á ti yé wọn ó ṣàlọ sí skul yẹn OND yẹn mo ní bó ṣe OND yìí lágbára wá gbé òun náà ló máa kà torí oní nǹkan púpọ̀ ni wá ká má sọ pé nǹkan tó kéré tó títí láti ibi tọmọ yẹn ti lọ skul every weekend tó máa lọ fatinanta àwọn bàbá yóò dá sọmọ mọ́ pé nígbà tí àti jẹ́ kó ṣe tí àwọn nǹkan tí àwọn ní kó ṣe tí àti jẹ́ kó ṣe wọn dá sí wa mọ́ ẹ tó bá dẹ̀ rí bọ̀bọ̀ ẹ̀ okòrò bọ̀ sẹ́nu ogé ṣòkòtò ẹ ti rò pé súnà pé sí lára kò sí kankan tó ké anything kò ké kankan aṣá kò sí wàhálà yìí àmọ́ ọmọ wa sọ́dọ̀ títí ìyá àti bàbá ẹ̀ á pèpèpèpèpè wọn nígbà tá àti jẹ́ kọ́ ọmọ dúró ká lọ àwọn olè dá sí nígbà táwọn dẹ̀ rí àwọn rò pọ̀ àwọn máa change tó bá fẹ́ yàwó àwọn rò pọ̀ máa change tí ò dẹ̀ change ọkọ mi bú sẹ́kún ẹ pé ṣe àdúrà wa ni ò tó ní tá a fi kó sọ́wọ́ àwọn èèyàn yìí àwọn èèyàn tí ò tó wá ń sọ̀rọ̀ sí wa pé Ọlọ́run ló mú wa àmọ́ tí ò tí dàgbà tó àmọ́ tí ò tí ṣe tí ò tí dàgbà tó lọ ní ọkọ tó ṣe ṣàgbà gbogbo ẹgbẹ́ ìmọ̀ra ó bí ọmọ ilé wọn la gbé lọ tó ti sọ lórúkọ tó gbé padà wá sọ́dọ̀ wa nǹkan tó bá rí àmọ́ òjò tó bá dé ìlú gbogbo èèyàn ẹni tó fọmọ yẹn láṣọ tó fún ní kankan àṣà tẹ́kẹ̀ àwọn yìí wọ́n á fẹ́ pé ọdún kan àbọ̀ ìyẹ́ wa ní òun á lọ fojú síṣẹ́ kan kò ní lọ máa kọ́ iṣẹ́ tó máa dẹ̀ tó lọ́ máa kádàrá kó padà fi ṣe ń di. gbogbo wàhálà yẹn àròpó tó máa change ní ẹni tó bímọ fún yẹn kò change rárá ìgbà tí a fẹ́ ṣe ákìdì yẹn àwọn àfáà kan náà ló tẹ̀lé wa tí wọ́n jọ jẹ́ ọmọ ìlú kan náà wọ́n dẹ̀ mọ problem olùkọ́ yìí wọ́n sọ fún wa gbogbo wọn la sọ fún wípé gbogbo yín ń ta pass through yìí gbogbo yín tẹ bọ́kùnrin tẹ bóbìnrin ẹ̀yin náà rí bó ṣe rí tẹ ta wàhálà sí wa lágbàdá ọmọ yẹn tó dẹni tó tún gbé lọ́dọ̀ wa láti oyún oṣù méjì lọmọ yẹn ti ń gbé pẹ̀lú wa àwọn ọ̀rẹ́ ọkọ wọ́n ṣàlàyé wọ́n gbé gbèsè wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n dáhùn àti wọ́n tàbí wa ní àwa ṣètò láti oníkàlùkù máa lọ nílùú ẹ̀ àti ó ṣàní skul tọmọ yẹn fẹ́ máa lọ pé bẹ́ẹ̀ lọ́wọ́ ti lọ́ máa wò ọmọ yẹn lọ sí skul lẹ́yìn kó sanwó skul kò sí nǹkan tó ń ṣe mọ́ ọmọ mi yẹn ló máa mọ̀ bó ṣe máa ra nǹkan ìpanu ní everything fọmọ yẹn ní skul lẹ́yìn yẹn kò ṣe nǹkan kan mọ́ àwọn ìyá ò dẹ̀ pé débi pé àfi tí ọmọ mi yẹn bá lọ sílé wọn àfi tẹ́mi náà bá sọ̀rọ̀ tí mo jẹ́ ìyá ẹ̀ wọ́n lè sọ pé kó gba 2,000 gba 3,000 tẹ́ẹ̀ pè wọ́n láàrin ọdún kan láàrin ọdún méjì wọn ní dá sí i. mo sọ fún àwọn tó ń pariwo. ọmọ mi yẹn lọ ń kọ́ṣẹ́ télọ̀ wa kò níwọ̀nba péréte gbà tó kọ́ ó wá ní láti máa ra nǹkan fọ́mọ ṣe gbogbo ẹ̀ wá lọ ń ṣiṣẹ́ ibi tó ti tún ṣiṣẹ́ wọn bẹ nìyẹn tajà so tajà tó ń tajà. àmì olúwùmí. wàhálà wa dé níbi kásínẹ́ẹ̀tì yìí pé òun ṣe fẹ́ kàlà àti fún òkè ṣàwádà sí rọ Christian ọ̀gá yẹn àwẹ̀ kú bíi 3 days ni wàhálà yẹn bẹ̀rẹ̀. ọ̀gá ẹ̀ ní 240,000 ní owó yẹn tó ṣe àṣà ń sọ pé bó ló ṣe jẹ́ bó ló ṣe ṣe ìgbà tó máa tójọ́ kẹta bó ló ti di 500,000 ló ti di 700,000. a kú etí ìgbọ́ o ẹ máa tẹ́tí gbọ́ ẹ ṣé o. ìjó wọlé ní tí ọjà yẹn wọ̀ ìjó wọlé ó bàjẹ́ nínú ló máa sanwó. tí àṣà ń ṣe wàhálà yìí kiri àwọn yáwó láti wọ́n yáwó àyáwó ó ní ó ti ọmọ yẹn mọ́lé ní civil defence fún odidi ọjọ́ 4 Abdulrahim àlójútó àwẹ̀ nínú ilé kò sí nǹkankan àṣà ń sákiri àyáwó ọmọ yẹn ni Adémọ́lá God bless you ọmọ yẹn bá lọ ń ṣiṣẹ́ àtúmọ̀ bá tó ṣe san owó tó kù gbogbo ọ̀rọ̀ yìí dojúrú àṣà rèé kankan àṣà wọ́n náà àyáwó ìbọn tá a lè fi dógò kalẹ̀ síbi tá a ti lè yáwó àyáwó àṣà san 508 owó yẹn wá kú 200,000 wàhálà yìí wá pọ̀ ju ẹ̀mí wa lọ ìgbà tí àwẹ̀ yẹn ó kù díẹ̀ kó parí àwọn afá kan wá sọ́dọ̀ wa ṣáàlà wọn káàkiri
àwọn lálejò wọ́n bẹ̀ mí náà sọ̀rọ̀ pé kíní kan méjì àwọn méjì làwọn ti fẹ́ oníkìló sókùn ó ti tàn ẹni tó bímọ ẹni tí ò tí ì fẹ́ tẹ bá rẹni tó fẹ́ mo agree ìṣàmù fún nọ́mbà mi yẹn. Ọ̀túnba ó ní kíni náà ká lọ program kíní kan mo ní tó wà lọ́rùn mi ojú gbogbo yẹn lọ mo ní wàhálà ọmọ yìí ọ̀dọ̀ wa ló wà wàhálà yìí dẹ̀ pọ̀ fún wa oníbi tó ti ń ṣiṣẹ́ oní problem wọ́n ṣàní ní má ká lọ program ìlú ni mo fẹ́ rí lójúmọ́ mo ní kí sọ̀rọ̀ fún fẹ́ rí lójúmọ́ ìkúnlọ́wọ́ ni mo fẹ́ ó kọjá òye wa ìgbà tí mò ń ṣàlàyé fún àwọn obìnrin wọn gan mò ń sọ fún ni torí wípé kì í ṣe àkíṣe ni tí àtẹlọfẹ tẹ láìkẹ jọ ọmọ yẹn wá ní ẹ bá rẹ ní tẹ́lẹ̀ fẹ́ràn náà wọ́n agree lóṣù kan bá ṣe lẹ fẹ́ ra wọn lọ́wọ́ náà kó máa lọ ilé kéwù wọ́n á máa lọ sílé kéwù ó ṣàtúbà yẹn a máa fi bí. kò ní lo fóònù ńlá o kò ní lo 100 ó lóun wá ní kí ló dé sáwọn ìyàwó lẹ́yìn òun lo 100 ó ló sọ pé láíláí wọn lo 100 o ó lóun wá béèrè pé tí wọ́n bá fẹ́ pe àwọn ẹbí wọn kọ́ wọn náà kọ́ dáhùn pé ìgbà tóun bá lọ bójòrú lòun dé ìgbà ìlú ẹ̀ṣẹ̀ máa hàn nù fóònù tọ́nẹ̀tọ́ àti pé àwọn ìyàwó. wọ́n fún un ló fi lára àwọn ọmọ òun dẹ̀ ló fi lé ẹwọ́ àwọn ìyàwó òun dẹ̀ ṣòfin fún wọn wípé anybody gbọ́dọ̀ wá wọn wá sínú ilé wọn lọ́rẹ̀ wọn lẹ́nibọ́dì ẹni tó bá lè máa wá wọn wá sínú ilé tán sọ fóun inú ilé òun ni tó má dẹ̀ ti fẹ́ wọbẹ̀ bàjẹ́ lẹ́yà ló wà pẹ̀lú wọn òun á já wọlé ni ọmọ mi yẹn wá ṣàn sọ fún mi pé kí n máa gbóríṣiríṣi pé ẹnu ìgbà tí ọmọ yẹn dẹ̀ wà lọ́dọ̀ wa tí àwọn èèyàn bá sọ pé àwọn fẹ́ fẹ́ ṣì kejì mà ní kí ló dé tí ẹ fẹ́ fẹ́ ṣì kejì lọ́pọ̀ ìyàwó tilé wa tó bá agree ẹlòmíì excuse oríṣiríṣi la máa give ìyàwó òun òun ń sùn ìyàwó òun ọ̀bùn kí ṣèwọ ló fẹ́ kó tó dọ̀bùn ni kí ṣèwọ ló fẹ́ ni kó tó di pé kò mọ òun sùn ó ṣẹ̀ṣẹ̀ wá di pé tẹ bá fẹ́ fẹ́ kejì tẹ bá ti rí àwọn ṣé ń gbọ́ àwọn ọkùnrin yẹn bá ti lo àwọn tilé tán lò wọn ráàkì bàbá wọn síbi kankan wọn tún wá máa wá ìmí níta. tán tún fẹ́ ba yí àwọn èèyàn pọ̀ tí wọ́n lè sọ oríṣiríṣi tó jẹ́ pé wọ́n mú mọ́ra nínú ilé ni tí wọ́n lè bọ́ síta láti sọ̀rọ̀ ìgbà tí àfáà ìta máa sọ fọ́mọ̀ mi pé nǹkan kan ó jẹ́ kó ṣe irú ẹ̀ tó bá fẹ́ fẹ́ àwọn wọlé wá ó ṣàjẹ́ kí n mọ̀ ó wá rí pé ọmọ yẹn ò báwọn sọ̀rọ̀ lọ títí mọ́ ó sọ bó ṣe fẹ́ ṣèkún lọ́wọ́ fún wa ó ṣe bó ṣe fẹ́ ràn lọ́wọ́ ó sọ oríṣiríṣi pé àwọn ìyàwó ẹ̀ tó bá náà jókòó sí ibi tó bá ti ní kí wọ́n jókòó sí ló máa ní ká jókòó sí ó fẹ́ kìíní ó fẹ́ kejì ó lè máa wá mi káàkiri tó lè yẹ kó rí bẹ́ẹ̀. kọ́nà má gbà fún wọn. ìgbà tí mo wá wo mo kàn YouTube ni mo máa ń wò mo kàn wò rí tí ó gbé kíní Eleha yìí jáde ọjọ́ tí mo kọ́kọ́ gbọ́ program wọn. òtítọ́ ló máa lékè ẹ jẹ́ àpadà lọ gbọ́ voice note yẹn tán torí flag ni mo ṣe ẹ máa gbọ́ wọlé lóòfù ẹ bá mi ẹ gbọ́ wọlé à lè gbọ́ dáadáa tẹ́ bá gbogbo ọmọ Yorùbá. fẹ́ kí wọ́n ṣàánú fún mi kí wọ́n sì tún ṣèkún lọ́wọ́ fún Eleha ká lè máa rí wọn gbọ́ kí wọ́n jà àti àwa mùsùlùmí tó jẹ́ obìnrin ìjẹ́ ọkùnrin ìjẹ́ ọmọdé ìjẹ́ àgbà. ṣé òkùnkùn paradà ṣé ẹ gbọ́ gbogbo ohun tí wọ́n sọ ẹ bá wa gbọ́ wọlé lóòfù ẹ má gbọ́wọ́ kò láàrin ìṣẹ́jú kan kọ́ wọlé láìpẹ́ gbọ́.